afẹ́yìn ọba àwọn ọba láàrin ìṣẹ́jú kan ni o. Alpha ìbẹ̀rẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀, Omega ìparí ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìwọ ni mo fìyì fún Bàbá, ìwọ ni mo fìyì fún Bàbá. Alpha Alpha o. Alpha Omega. Ìwọ ni mo fìyì fún Bàbá, ìwọ ni mo fìyì fún. Tó bá jẹ́ Ọlọ́run ní ìbẹ̀rẹ̀ ayé rẹ, òun dẹ̀ lópin ayé rẹ, múra ní ìgbà kejì. Alpha Omega, ìwọ ni mo fìyì fún Bàbá, ìwọ ni mo fìyì fún Bàbá. Alpha Alpha o. Alpha Omega, ìwọ ni mo fìyì fún Bàbá. Ìyìn fún dáadáa. Ìwọ ni mo fìyì fún Bàbá. Tó o bá lè gbé fún Ọlọ́run, ta ló ti fẹ́ gbé fún? Ẹnìkan ìròyìn gbé láàárọ̀ yìí, àwọn bí pẹ̀lú ọmọ bóyá mẹ́fà àbí méje wọ́n jọ sùn nílé. Ó kàn gbọ́ gbìyì, ìgbà tó máa sáré débẹ̀ tán nílé ti wó pa mẹ́ta nù wọn. Ẹ ti rí bẹ́yẹn, Ọlọ́run tí ò jẹ́ kí ilé wó pa wọ́n, ṣó rò pé búlọ́ọ̀kù lé yín ló strong tó bẹ̀ tí òfin lè wó? Àìmọye ilé gidi tó rẹ̀ máa wó. Ilé kan wà ládùúgbò tí mo ti kó wá ń gbà kan, ó ti wó bẹ̀ bí ẹ̀mẹ́ta. Kí ló fà á? Torí pé wọ́n ń du ilẹ̀ yẹn, ẹni yẹn bá ti kọ báyìí wọ́n á lọ rí nǹkan mọ́bẹ̀, ilé adẹ̀ wó gbìyì. Ìgbà tó wá rí kó ń dẹ lẹ́ẹ̀kẹta, ó ṣẹ̀ wá gbé ìrìnàjò Ọlọ́run lọ́bẹ̀. Alpha, ọba tí òjò wó lulẹ̀ lójijì. Omega, ìwọ ni mo fìyì fún Bàbá, ìwọ ni mo fìyì fún Bàbá. Alpha Alpha o. Alpha. Wàá mọ̀ ní tó fi yìn sí. Omega. Ìwọ ni mo fìyì fún Bàbá, ìwọ ni mo fìyì fún Bàbá. Kí Ọlọ́run kó tẹ́wọ́ gba ọpẹ́ rẹ. À ń lọ sínú ọ̀rọ̀ yín, Olúwa máa bá wa lọ. Iye wa kó ṣí, kárọ́ náà lọ. Jésù Olúwa wa. Jókòó láàrin ìṣẹ́jú díẹ̀. Èní ni ọjọ́ kejì nínú ìrìn àjò agbára bíi tìgbàanì. Kí àwọn ìpàdé kó lè ní ìtumọ̀ àti iṣẹ́ tí a fi rán sínú ayé wa. Ìdí ẹ̀ ni a ó fi wo ọ̀rọ̀ Ọlọ́run ní ṣókí tó dẹ̀ ṣe pàtàkì, gẹ́gẹ́ bí a ti mọ̀ pé a ní ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run lórí òkè yìí. Àkòrí ohun tí mo fẹ́ fi bá wa sọ̀rọ̀ ó wà nínú ìwé ìfihàn Revelation chapter 5. Mo fẹ́ kó tẹ́tí dáadáa torí pé yóò ràn ọ́ lọ́wọ́ ká tó wọnú àdúrà wa lọ. Tó bá ti jẹ́ pé o bá fẹ́ rán àdúrà ju ọ̀rọ̀ Ọlọ́run lọ, tí ìjì bá dé ó lè gbá ọ lọ o. Torí ọ̀rọ̀ Ọlọ́run yẹn ni ó máa bá ẹ sọ̀rọ̀ ní àwọn àsìkò ìjì, bóyá ìjì nínú ìdílé, ìjì nínú iṣẹ́, ibi iṣẹ́, ládùúgbò, láàrin àwọn ọ̀rẹ́, láàrin tọmọ-tìyá, láàrin tọkọ-tìyàwó, láàrin tẹ̀gbọ́n-tàbúrò. Ọ̀rọ̀ Ọlọ́run yẹn ni ó dúró fún ẹ nígbà yẹn láti máa sọ fún ẹ pé báyìí ló yẹ kó ṣe, ní sùúrù, báyìí ló yẹ kó ṣe ṣe. Ìdí ẹ̀ta gbọ́dọ̀ máa fi yẹ kí ni ohun Olúwa fún ayé wa, òun nìyẹn. Ìwé ìfihàn orí 5, mo máa kà láti ẹsẹ̀ 1 sí 9. Mo sì fẹ́ kó gbọ́. Mo sì rí ní ọwọ́ ọ̀tún ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà ìwé kan tí a kọ nínú àtìlẹ́yìn tí a fi èdìdì méje dì. Mo sì rí áńgẹ́lì alágbára kan, ó fi ohùn rárá kéde pé ta ni ó yẹ láti ṣí ìwé náà àti láti tú èdìdì rẹ̀. Kò sì sí ẹnìkan ní ọ̀run tàbí lórí ilẹ̀ ayé tàbí ní ìsàlẹ̀ ilẹ̀
tí ó lè ṣí ìwé náà tàbí tí ó lè wo inú rẹ̀. Èmi sì sọkún gidigidi nítorí tí a kò rí ẹnìkan tí ó yẹ láti ṣí àti láti ka ìwé náà tàbí láti wo inú rẹ̀. Ọ̀kan nínú àwọn àgbà náà sì wí fún mi pé má bẹ́ ó sì wí fún mi pé má ṣe sunkún, kíyèsí kìnìún, ẹ sọ pé kìnìún, kìnìún ẹ̀yà Júdà, gbòǹgbò Dáfídì ti borí láti ṣí ìwé náà àti láti tú èdìdì méjèèje nì. Mo sì rí i ní àárín ìtẹ́ náà àti àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà àti ní àárín àwọn àgbà náà ọ̀dọ́ àgùntàn kan. Ó dúró bí ẹni tí a ti pa, ó sì ní ìwo méje àti ojú méje tí ń ṣe ẹ̀mí méje ti Ọlọ́run tí a rán jáde lọ sí orí ilẹ̀ ayé gbogbo. Ó sì wá, ó sì gbà á ní ọwọ́ ọ̀tún ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà. Nígbà tí ó sì gba ìwé náà, àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà àti àwọn àgbà mẹ́rìnlélógún náà wólẹ̀ níwájú ọ̀dọ́ àgùntàn náà. Olúkúlùkù wọn sì ní dùùrù àti ago wúrà tí ó kún fún tùràrí tí ń ṣe àdúrà àwọn ènìyàn mímọ́. Wọ́n sì kọ orin tuntun kan wípé ìwọ ló yẹ láti gba ìwé náà àti láti ṣí èdìdì rẹ̀, nítorí tí a ti pa ọ́, ìwọ sì ti fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe ìràpadà ènìyàn sí Ọlọ́run láti inú ẹ̀yà gbogbo àti èdè gbogbo àti inú ènìyàn gbogbo àti orílẹ̀-èdè gbogbo wa. Ẹ jẹ́ á gbójú sókè. Níbi tí a kà yìí, nígbà tí ènìyàn ṣubú nínú ọgbà Édẹ́nì, ìrètí pin fún ayé, kò sí ìrètí mọ́. Kọ́kọ́rọ́ tó ṣí ohun gbogbo nínú ayé tá a fún Ádámù, èṣù gbà lọ́wọ́ ẹ̀. Àwa lé Ádámù jáde nínú ọgbà Édẹ́nì, torí ọgbà Édẹ́nì yẹn kò sí yàtọ̀ láàrin òun àti ìjọba Ọlọ́run. Bí lè sọ kó dàbí ọgbà Ọlọ́run, so kò sí yàtọ̀. ìdí ẹ̀ ló jẹ́ pé Ádámù ò rò lọ́jọ́ kan láti jọ́ tọ́lọ́run ti máa ń wá wá, kò rò lọ́jọ́ kan pé Olúwa jẹ́ kémi náà tẹ̀lé ẹ lọlé. Nígbà yẹn Ọlọ́run ló máa ń wá Ádámù wá. Bọ́lọ́run ṣe ṣètò nǹkan ẹ̀ láti ìpilẹ̀ṣẹ̀ ayé wa ní pé àwa kọ́ la máa wá Ọlọ́run, òun ló máa wá wa, nítorí pé àjọgàn kò sẹ́ni tí ò jọ Ọlọ́run. Pàápàá àwa tá a bá ti di ẹni rà padà nínú rẹ̀, tá a ti di ọmọ Ọlọ́run ní tòótọ́, tá a ti fi ẹ̀jẹ̀ Jésù rà padà. Ṣùgbọ́n nígbà tí ènìyàn ti lọ fi àǹfààní tá a fún tí ò fi mọyì rẹ̀ nítorí ohun tó máa jẹ, nítorí èso ọjọ́ kan ṣoṣo, èṣù gba kọ́kọ́rọ́ yẹn lọ́wọ́ ẹ̀. Ìdí tí èṣù fi jẹ́ aládé ayé nìyẹn. Gbogbo ohun tó yẹ tá a kó fún Ádámù, èṣù gbà lọ. Ọlọ́run wá wò nínú àánú rẹ̀ pé ìdí ayérayé leléyìí o, èṣù ti ní gbogbo ènìyàn nìyẹn o. Kí lòun ó ṣe láti lè ra ènìyàn padà wá sí ọ̀dọ̀ òun Ọlọ́run? Gbogbo kíní náà lọ́lọ́run ti mọ̀ láti ìpìlẹ̀ṣẹ̀ ayé gúnlò kó tó dá ayé, ló ti mọ̀ pé wàhálà máa wà nínú ayé. So láyé ìgbà yẹn, nígbà tí Ọlọ́run ò tí ì dá ohunkóhun, tí ò tí ì dá èmi àti ẹ̀, tí ò tí ì dá ayé, tí ò tí ì dá àwọn áńgẹ́lì gan, ẹnìkan wà tó ti wà pẹ̀lú Ọlọ́run láti ayérayé. Òun ni ọ̀rọ̀. Ẹ sọ pé ọ̀rọ̀. Ọ̀rọ̀ yẹn òun ló di Jésù, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ lónìí tó máa sọ pé Ọlọ́run ò bímọ, ẹnìkan ò bí. Tí Ọlọ́run bá wá báyìí tó bá sọ pé ó dọmọ mi lónìí, kò sí ọlọ́pàá kan tó máa mú Ọlọ́run sí. Òun ni Ọlọ́run ni. Ní tó bá ti sọ ló sọ, kò sẹ́ni tó lè yẹ̀ lọ́wọ́. Torí gbà tó ń dáyé kò sẹ́ni tó pè síbẹ̀, òun nìkan ló dá ṣe nǹkan ẹ̀. Kò sí Julius Berger bẹ́ẹ̀. Ẹ wo títì tí wọ́n ń ṣe ní odò Yaláró, wọ́n ló máa tó oṣù mẹ́ta. Ẹ wo go slow àti accident tó ń ṣẹlẹ̀ ńbẹ̀. Iṣẹ́ ènìyàn nìyẹn o, pé wọ́n kàn ń ṣe é torí wọ́n fẹ́ ṣe bíríìjì kékeré yẹn o. Ẹ wo iye ọjọ́ tó náà wọ. Ṣùgbọ́n Ọlọ́run ọjọ́ 6 péré ló fi ṣe gbogbo nǹkan yìí. Ẹ̀yin lógo níbi tẹ́ wà yẹn. Kò pín ẹnikẹ́ni sí, kò nílò bíríkìlà, kò nílò áyọ̀nù. Gbogbo àwọn a máa káàsì irin, a máa da òkúta. Ọlọ́run ò nílò gbogbo ẹ̀. Ẹ bá mi wá àwọn àbókí tí ó máa da, kò nílò. Òun nìkan ni ọ̀rọ̀ yẹn ló ń lò. So Jésù
Ọlọ́run àti ẹ̀mí mímọ́ wọ́n ti jọ wà láti ayérayé, wọn ò jura wọn lọ. Ọ̀rọ̀ tó ń sọ nínú ayé yìí àti bí ẹ mọ̀ nígbà bó ṣe ń sọ̀rọ̀ yìí, kì í ṣe pé nígbà tó dénú ayé ló ṣẹ̀ṣẹ̀ kọ́ bó ṣe ń sọ̀rọ̀ yìí, ó ti wà nínú àgọ́ ara rẹ̀ àti bí ẹ mọ̀. Nígbà tó tásìkò àti máa sọ ló fi ń sọ. Ẹ rí pé nígbà mìíràn wà ọ̀rọ̀ ẹ̀gbọ́n, ohun ẹ̀gbọ́n á yàtọ̀ sí tàbúrò, àbí bẹ́ẹ̀ kọ́? Kí ló fà á? Nítorí pé wọ́n ti fún oníkálukú ní bó ṣe máa sọ̀rọ̀ tiẹ̀. Ẹlòmíì ó lè jẹ ẹlẹ́nu yíyá, wà ní sùúrù sọ díẹ̀díẹ̀. Ẹlòmíì lè máa ká lólu, ẹlòmíì ó lè máa sọ̀rọ̀ díẹ̀díẹ̀, pẹ́pẹ́nu díẹ̀díẹ̀ ni ara máa sọ̀rọ̀ yẹn díẹ̀. Bẹ́ẹ̀ lẹ́lòmíì á dẹ̀ sọ̀rọ̀ perfectly. Ọlọ́run mọ irú ohun tó ti fún oníkálukú. So Jésù òun ni ohun Olúwa. Ìdí ẹ̀ ló lè sọ pé láti àtìkọ́ ṣe ni ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Ìyẹn túmọ̀ sí pé ọ̀rọ̀ yẹn Ọlọ́run ni. Kí la lè fi dá èèyàn mọ̀? Nígbà tí for example sìn oṣù ó wá gbé ẹnìkan tó ń pariwo ní passage nípa ohun ẹ̀ ó rí, tó bá jẹ́ pé ẹni tó ti mọ̀ dáadáa tẹ́lẹ̀ ni wàá ti mọ̀ pé lágbájá ló ṣe kí ni o ló ń sọ̀rọ̀ yẹn, kò nídìí kó o rí. So níwọ̀n tí torí pé Ọlọ́run ni kì í ṣe ènìyàn, so tí Ọlọ́run bá ń sọ̀rọ̀, ṣe rí ọ̀rọ̀ Ọlọ́run kò dàbí ti ènìyàn. Tọ́lọ́run bá sọ pé màá ràn ẹ́ lọ́wọ́, ó ti ràn ẹ́ lọ́wọ́ nìyẹn. Bọ́tọ̀ ọ̀rọ̀ ènìyàn, màá ràn ẹ́ lọ́wọ́, ó sì ní ọjọ́, má wọrí màá ràn ẹ́ lọ́wọ́, ó sì ní ọjọ́. Ṣùgbọ́n Ọlọ́run tó wá pé kó bá lè yí ẹ, á lè sọ pé màá ràn ẹ́ lọ́wọ́. Kì í ṣe pé ó ti fọjọ́ sí pé tó bá dọ̀la ó ti ràn ẹ́ lọ́wọ́ nìyẹn. Ìwọ ni kò kàn fi gbàgbọ́ gbà pé Olúwa ti sọ pé wàá ràn mí lọ́wọ́, mo dẹ̀ gbàgbọ́ pé ó ti ràn mí lọ́wọ́. Ìwọ lọ gbé ìgbésẹ̀, wàá rí pé ìrànlọ́wọ́ á máa ṣẹlẹ̀. Ìkejì tí Ọlọ́run fi yàtọ̀ sí wa ni pé tí Ọlọ́run bá ń sọ̀rọ̀, ọ̀rọ̀ rẹ̀ kì í ṣe bí ohùn, ọ̀rọ̀ rẹ̀ bí ẹ̀dá ènìyàn ni ó máa jáde. Òun fúnra rẹ̀ á máa jáde nínú ara rẹ̀, lára ibi tí Ọlọ́run ti ní tó ti jẹ́ Ọlọ́run lórí gbogbo ènìyàn nìyẹn. So níbí yìí Jésù Olúwa ti wà pẹ̀lú Ọlọ́run. Wọ́n ti gbàgbọ́ pé tí wọ́n bá dá ayé ẹnìkan ṣubú, èṣù á gba kínní tó bá dẹ̀ ti gbà á, báwo la ṣe máa ṣe? So Jésù a ti pa láti ìpìlẹ̀ṣẹ̀ ayé wa. Kì í ṣe pé nígbà tó dé inú ayé la ṣẹ̀ṣẹ̀ pa, a kò wá fi pípa inú ayé a tún wá fi lélẹ̀ kí àwọn ènìyàn tí ò yé kí ó lè yé pé ẹnìkan wà ó tó ti kú fún yín láti ayérayé wá. Bí ó sọ pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa. So níbí yìí a ti pa Jésù láti ìpìlẹ̀ṣẹ̀ ayé wa kó tó di pé a dá ayé gan la ti pa. Kí ló dé tá a fi pẹ́? Torí pé alpha làtọ́. Ẹlòmíà máa sọ pé ṣé Ọlọ́run ò mọ̀ pé Ádámù máa ṣubú tó fi dá? Kí ló dé tó fi dá? Ó mọ̀. Ìdí ẹ̀ ta fi pè ní alpha àti omega ní ìbẹ̀rẹ̀ àtòpin. Ohun tó ń là kọjá ẹ̀ ó mọ̀, ibi tó bá parí ẹ̀ sí ó mọ̀. Ìdí ẹ̀ ló jẹ́ pé ò gbúdọ̀ kúrò lọ́dọ̀ ẹ̀, òun ló ní mánú ayé ẹ̀ lọ́wọ́. Mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn ọmọ Ọlọ́run, tí a bá ra nǹkan tuntun kí ló máa ń bá wa? Ta ló lè sọ fún mi kíákíá? Ìwé yẹn òun ni atọ́nà. Ṣùgbọ́n ohun tó máa mú kí nǹkan tuntun máa tètè bàjẹ́ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ni pé à ń fọ́lọ̀ òwe yẹn. Ohun tá a rà yẹn nìkan la kàn máa fàyọ́ mẹ́. Bàbá fún ẹ lásẹ̀tì tuntun, bóyá sẹ̀tì tó yà ní 200,000 500,000, kàkà kó wo òwe yẹn pé kán lè wo manual yẹn. Àwọn tó ṣe wá sọ pé ṣé orí kìíní gbogbo ayé ẹ̀ inú ìwé ìlú wà, ohun tó fẹ́ àti ohun tí ò fẹ́. Ṣùgbọ́n ìwé yẹn akọ máa mú ara dùnú ni, fóònù yẹn la máa gbé. So ó lè jẹ́ pé wọ́n máa sọ pé kíní yìí o tó bá ti ń pé 99% bátìrì tètè yọ. Ẹ̀dẹ̀ mọ̀ pé wà Nàìjíríà a lè ṣáàjì pa tó bá 100% àfilẹ̀ sílẹ̀ 100 ẹ filẹ̀ ẹjọ́ lẹ́yìn 100 kí ló tún wá kù? A kàn ń wé sí ẹ̀ síbẹ̀ ni. So níbí yìí kí ohun tí mo fẹ́ sọ láàárọ̀ yìí kó bá lè yé wa, àti pa Jésù láti ìpìlẹ̀ṣẹ̀ ayé wa torí pé wọ́n ti mọ̀ pé nǹkan kan máa ṣẹlẹ̀ nínú ayé. So nígbà tí Ádámù ti sọ orísun àṣeyọrí tí a kó fún ènìyàn, torí gbogbo wàhálà tá a kóra wa sí kò bá má sí, ṣùgbọ́n bàbá ńlá wa Ádámù àti Éfà níwọ̀n tó ti lọ jẹ èèwọ̀, tí wọ́n ti tẹ èèwọ̀ mọ́lẹ̀, tí èèwọ̀ ti kàn wọ́n lára, tó ti kàn wọ́n lẹ́nu, gbogbo ògo yẹn lọ. Èṣù wá kó gbogbo ògo yẹn ó fi ń ṣọlá ní tiẹ̀, nítorí pé ògo èṣù tí a fún òun náà látayérayé tẹ́lẹ̀ ó ti sọ ipò yẹn nù ní ọ̀run, a ti le jù sínú ayé. Nígbà tá a le jù sínú ayé yẹn kò rí nǹkan kan ṣe nínú ayé o, ó kàn dá láyè kiri ni. Lẹ́yìn yẹn l'Ọlọ́run wá dá ayé. Nígbà tá a tún dá ayé kò ṣẹ̀yìn èṣù o, ìdá ayé yìí
kó ṣẹ̀yìn èṣù. Ìdí ẹ̀ ló fi ní àǹfààní, torí èṣù náà ti wà pẹ̀lú Ọlọ́run. Kì í ṣe pé nígbà tí Ọlọ́run wà, Ọlọ́run ti wà kó tó dá áńgẹ́lì, kó tó dá anything ló ti wà. Fún ẹ̀ ló dá áńgẹ́lì, òun ló dá. So níbi tí mo lọ ni pé kí ibi kó bá lè yé wa, Ọlọ́run wá bẹ̀rẹ̀ sí ṣí ọ̀nà ìgbàlà tí ó máa fún èmi àtẹ̀yìn ní àǹfààní láti lè padà sí ọ̀dọ̀ òun Ọlọ́run. Ibẹ̀ ni ìsọtẹ́lẹ̀ tí wá jáde nínú Genesis chapter 3 verse 15 pé gbọ́ o, irú ọmọ obìnrin tí èṣù gbé ṣubú yìí, ó máa bí ọmọ kan ó máa padà wá fọ́ èṣù lórí, ṣùgbọ́n èṣù máa pa ní gìgísẹ̀. Kí ni òwe tọ́lọ́run pa mẹ́rin ni pé ọmọ yìí ó máa ṣẹ́gun èṣù, ṣùgbọ́n èṣù máa kàn má gbélébù. Nípasẹ̀ rẹ̀ pé a máa kan Jésù má gbélébù, ṣùgbọ́n nípasẹ̀ ìkàn má gbélébù yẹn a máa borí Sátánì. Sọ pé màá borí Sátánì ni. So níbí yìí ìsọtẹ́lẹ̀ yẹn èṣù wá gbámú, ó wá bẹ̀rẹ̀ sí trace ìsọtẹ́lẹ̀ yẹn, torí ó ti sọ pé wúńdíá ní òbí olùgbàlà. So gbogbo àwọn tó bá ti jẹ́ wúńdíá gbà yẹn kò ní fẹ́ kó jẹ́ wúńdíá, bí kò tí wọ́n ṣiṣẹ́, bí kò ṣàwọn nǹkan kan títí kò dẹ̀ mọ̀ pé ètò Ọlọ́run ju tènìyàn lọ. Ẹni tọ́lọ́run fẹ́ lò ó mọ̀, ẹni tọ́lọ́run máa gbéga ó mọ̀. Ìdí ẹ̀ ló gbọ́dọ̀ máa béèrè fún àánú. So kó tó di pé Jésù wá sáyé, nígbà tí Jésù wá sáyé, ó máa ń tẹnumọ́ níwọ̀n pé òun ó kú o, ṣùgbọ́n òun ó jíǹde. Débi pé nígbà tó stage kan ó sún àwọn ọmọ ẹ̀yìn gbà, èwo ni wàá kú à ń gbádùn ẹ̀ náà, ó jókòó dìde lajú afọ́jú, ó máa rọ lára dá, òun ṣe pé kí wàá lọ fẹ́ kú fún, má kú fílẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n Jésù sọ pé tóun ò bá kú kò ní jàǹfààní fún yín. Ara èrèdí tóun fi wá sáyé nìyẹn. So gbogbo iṣẹ́ ìránṣẹ́ tí Jésù ṣe láyé kò ju 3.5 years lọ. Ọmọ 33.5 years ni Jésù tó fi kú. Ó dẹ̀ padà. Kì í ṣe pé bóyá ó wá ṣe bí ọba láyé, ó wá ṣe no. Torí iṣẹ́ yẹn ó ṣe pàtàkì, torí tí ò bá kú. Àkórí ìwàásù yẹn òun ni mo wá sọ pé kí ló dé tá a fi pa Jésù láti ìpilẹ̀ṣẹ̀ ayé wa. Pé kí ló dé tá a fi pa láti ayérayé wa kó tó di pé a dá ènìyàn láti pa. Kí ló dé tá a fi pa? Gẹ́gẹ́ bí ibi tí a kà yìí, ẹ rí pé wọ́n ń sọ fún wa wípé èdìdì méje kan wà, kò sẹ́ni tó lè tú láyé àti lọ́run. Débi pé wòlíì tó rí èdìdì yẹn ó bẹ̀rẹ̀ sí sunkún pé kí ló dé ká má tiẹ̀ lè rí èèyàn pa, àti pé láàrin gbogbo ẹ̀yin áńgẹ́lì yìí, ṣé àwọn áńgẹ́lì wọn ju ènìyàn lọ lórí ilẹ̀ ayé. Pé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí, ká má tiẹ̀ lè rí ẹnìkan tá a gba ìwé yẹn lọ́wọ́ Ọlọ́run, tá a dẹ̀ tú ká tiẹ̀ lè mọ ohun tó wà ń bẹ̀, ká lè mọ̀ bóyá ẹ̀dá ènìyàn sì ní ìrètí tàbí kò ní ìrètí. Ó wá bẹ̀rẹ̀ sí ní sunkún. Áńgẹ́lì kan wá yọ sí, ó wá sọ pé lára àwọn àgbààgbà yẹn, ó wá yọ sí, jẹ́ kí n sọ kọ́kọ́ fún wa kó lè yé wa. Ṣé rí ní ọ̀run ìtẹ́ Olúwa ó wà, omi kan wà níwájú ẹ̀, wọ́n pè ní odò kírísítálì, ó mọ́ bí odò kírísítálì. Iná ó yí ìtẹ́ Olúwa ká, torí Ọlọ́run fúnra rẹ̀ iná ni. Bí lè sọ pé èmi Ọlọ́run inú ajónirun, ìgbà mi ó lè wà ní ògo, ó lè wà anything lọ́lọ́run máa ń perform torí Ọlọ́run ni. So lẹ́yìn yẹn àwọn áńgẹ́lì kan wà tí wọ́n pè ní àwọn àgbààgbà 24 elders. Àwọn yẹn tún ju áńgẹ́lì lọ, àgbààgbà ló pè wọ́n. So àwọn yẹn wà, àwọn yẹn máa ń dialogue pẹ̀lú Ọlọ́run. Lẹ́yìn yẹn wọ́n tún ní àwọn ẹ̀dá alààyè 4 kan, àwọn dúró yí ìtẹ́ ká. Ṣẹ́gẹ́ àwọn ẹ̀dá alààyè 4 yìí, wọ́n ní orí kìnìún, wọ́n ní orí màlúù, wọ́n ní orí idì, wọ́n ní orí ènìyàn. Orí yẹn 4 bẹ́ẹ̀ wà lórí wọn, 4 ni wọ́n dúró síbi ìtẹ́ Olúwa. Àwọn yẹn náà wà bẹ́ẹ̀. Ìyẹn la pè ní àwọn ẹ̀dá alààyè 4 tó yẹ pé wọ́n wà mysterious. So àwọn kan wà tó jẹ́ pé wọ́n ní ìyẹ́ 6, wọ́n fi méjì bojú, wọ́n fi méjì bu ẹsẹ̀, wọ́n wá fi méjì pariwo látayérayé lọ tí pariwo títí ní bá ṣe ń sọ mímọ́ 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 bó ṣe ń pariwo nìyẹn, because Ọlọ́run ti mọ́, ó mọ́ ju aṣọ tá a wọ̀ yìí lọ. Wọ́n ṣe ń pariwo mímọ́ mímọ́, ariwo tó ti ń pa láti trillions years tí wọ́n ti dá wọn títí nísinsìnyí, ariwo yẹn ló ń pa mímọ́ mímọ́ yẹn ni pé wọ́n fi ìyìn fún Ọlọ́run pé a ò rí Ọlọ́run rí. So láàárín gbogbo wọn yẹn wọn ò rí ẹnikẹ́ni tó lè gba ìwé yẹn láti ṣí èdìdì yẹn. Ìyẹn ló pa wòlíì Jòhánù ilẹ̀kùn pé òpin dé bá ayé. Ṣùgbọ́n ìkan nínú àwọn àgbà yẹn ó wá dìde pé má sunkún o, a ti rí ẹnìkan o tó lè gba ìwé yẹn, tó lè máa ṣí èdìdì yẹn, tá jẹ́ ká mọ ohun tó wà nínú èdìdì yẹn o. Pé kìnìún
ẹ̀yà Júdà. Nígbà tí kìnìún yẹn máa jáde, ó wá jẹ́ ọ̀dọ́ àgùntàn, kò wá ní kìnìún, ó wá ní ọ̀dọ́ àgùntàn. Ọ̀dọ́ àgùntàn wá dàbí pé ẹni tí a ti pa, wọ́n ti fi ọ̀bẹ sí lọ́rùn, ẹ̀jẹ̀ ń ṣàn lọ́rùn ẹ̀ báyìí. Ó wá ní ojú méje, ìwo méje. Ojú méje àti ìwo méje ó túmọ̀ sí ẹ̀mí méje Ọlọ́run, ẹ̀mí méje tí ń ṣiṣẹ́ lára Ọlọ́run. Òun náà ló wà lára Jésù. Ó wá nawọ́ jáde. Àwa wo láti rí àgùntàn rí, bí ìsàgùntàn ayáyé díẹ̀díẹ̀ ti Nàìjíríà bí o, ti ìlú òyìnbó ni mò ń sọ lórí ẹ̀rọ lamb tó máa ń fá ìbáyé tó máa ṣe yẹn. Nínú ẹ̀ ó wá nawọ́ jáde. Kẹ́lẹ̀ mọ̀ pé Ọlọ́run ju ènìyàn lọ. Ìjẹ́ Jésù nìyẹn, ó wá nawọ́ jáde, ó wá gba ìwé yẹn. Gbogbo àwọn áńgẹ́lì àti àwọn ẹ̀dá alààyè gbogbo tá à ń sọ yẹn, wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé ìwọ ló yẹ gẹ́gẹ́ bí ibi tí a kà láti gba ìwé náà, láti ṣí èdìdí yẹn, nítorí pé a ti pa ọ́ láti ìpilẹ̀ṣẹ̀ ayé wa. So òun ló jẹ́ ká mọ ohun tó máa wá padà wá ṣẹlẹ̀ sí ayé, láì ṣe pé a gbà á láàyè láti pa, kò ní yẹ láti ṣí ìwé yìí. Torí pé ẹnìkan gbúdọ̀ kú fún ẹlẹ́ṣẹ̀ kí ẹlẹ́ṣẹ̀ lè padà di olódodo. Ẹ̀jẹ̀ gbúdọ̀ ta sílẹ̀, torí ẹ̀jẹ̀ ṣe pàtàkì, torí pé ẹ̀mí ìyè ó wà nínú ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀ òun ni ẹ̀mí tó ń ṣe ètùtù fún ọkàn wa. Gbọ́mi tó mi ara bá gbẹ, èèyàn sì lè survive, but ẹ̀jẹ̀ bá ti gbẹ ẹ̀yin ọmọ Ọlọ́run, ikú ni o, kò sí nǹkan mi. So kí ló wá dé tá a fi pa Jésù láti ìpilẹ̀ṣẹ̀ ayé wa? Àkọ́kọ́, nítorí ó wu Ọlọ́run láti pa. Àwa tá a bá gbọ́ àwọn ẹ̀kọ́ kan tí mo sọ pé kí ló dé tó fi wu Ọlọ́run láti pa Jésù. Ẹnu sọ pé Jésù, ẹ̀wọ̀n ká sọ pé Jésù ló pa rẹ̀, wọn ká sọ pé ẹ̀ṣẹ̀ wa ló pa Jésù. No, ẹ̀ṣẹ̀ wa ò lè pa Jésù, torí Jésù ò ń ṣe ẹlẹ́ṣẹ̀, àwa èèyàn lẹ́lẹ́ṣẹ̀. Ó wu Ọlọ́run láti pa ni, torí pé tí a ò bá pa Jésù, èmi àtẹ̀yin a ní ní orí ọ̀fẹ́ tá a ní orí tá a nílé ní láti máa ké pe orúkọ rẹ̀, a ní ní. Apá kìíní ni mò ń sọ̀rọ̀ lé lórí, ìwọ máa bá wa bọ̀, wàá rí àwọn àṣírí. So nígbà tí ẹnikẹ́ni bá fèsì ẹ pé ó yá kí ló dé tí Jésù fi wá kú, torí ohun tí ọmọ Ọlọ́run mi ò mọ̀ jù ni pé ó kú fẹ́ṣẹ̀ wa ni, ó jù yẹn lọ o. Tó bá jẹ́ nítorí kú fẹ́ṣẹ̀ nìkan ni Jésù fi kú ni, ó máa kù káàtó díẹ̀, ó jù bẹ́ẹ̀ lọ. Ìkejì, nítorí ó wu Jésù láti fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún wa. Kò sẹ́ni tó lè pa Jésù bí kò ṣe pé ó fẹ̀mí ẹ̀ lélẹ̀. Ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn pé mo lágbára láti fẹ̀mí mi lélẹ̀, mo sì lágbára láti gbà á padà. So ó wù ú ni pé ókè, tá a bá rẹ́ni tó lè fẹ̀mí ẹ̀ lélẹ̀ nínú gbogbo ẹ̀yin ogun ọ̀run, èmi tí mo jẹ́ Ọlọ́run nínú ènìyàn máa fẹ̀mí mi lélẹ̀. Ẹ gbọ́ mi dáadáa, bí gbogbo ogun ọ̀run ṣe pọ̀ tó, Bàbá, Ọmọ, Ẹ̀mí Mímọ́, àwọn ni supreme head tí wọ́n head gbogbo nǹkan ní ọ̀run àti ní ayé àti ní ìsàlẹ̀ ilẹ̀. Ṣé rí Jésù tẹ́ ń wò yẹn, ènìyàn nínú Ọlọ́run ni. Òun nìkan ló ní ẹ̀jẹ̀ lọ́run. Ọlọ́run ò lẹ́jẹ̀ o, Ẹ̀mí Mímọ́ ò lẹ́jẹ̀, bẹ́ẹ̀ ni wọn ò ní ẹran ara. Jésù nìkan ló ní ẹ̀jẹ̀, ló ní ẹran ara ní ọ̀run. Ìdí ẹ̀ ló fi jẹ́ pé ẹ̀jẹ̀ ẹnìkan náà la lè lò láti fi ṣe ẹ̀jẹ̀, láti fi ṣe ètùtù fún ẹ̀jẹ̀ àwa ẹlẹ́ṣẹ̀, kí a lè ní àǹfààní láti padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run ò lẹ́jẹ̀ torí ẹ̀mí ni Ọlọ́run. Ẹ̀mí Mímọ́ ò lẹ́jẹ̀ nítorí pé ẹ̀mí ni Ẹ̀mí Mímọ́. Ṣùgbọ́n Jésù, ènìyàn bíi tiwa báyìí ni, ṣùgbọ́n Ọlọ́run ni ní ọ̀run. Òun ló dúró sí ọwọ́ ọ̀tún Bàbá. Àwa tá a bá ka Bíbélì dáradára. Ìkẹta, nítorí tí wọ́n nílò ẹlẹ́rìí mẹ́ta ní ọ̀run. Ẹ sọ pé ẹlẹ́rìí mẹ́ta. Kí ni ẹlẹ́rìí mẹ́ta yẹn? Àkọ́kọ́, ẹ̀jẹ̀. Ẹ sọ pé ẹ̀jẹ̀. Pé ókè o, tá a bá sọ pé a fẹ́ gba ayé là, ìkéde rèé o, a nílò ẹlẹ́rìí mẹ́ta. Àwọn áńgẹ́lì sọ pé kí ni ẹlẹ́rìí mẹ́ta tẹ́ ẹ nílò? Ẹni tó lè fi ẹ̀jẹ̀ sílẹ̀, ẹni tó lè fi ẹ̀mí ẹ̀ sílẹ̀, àtẹni tó lè fi omi ara ẹ̀ sílẹ̀. Gbogbo àwọn áńgẹ́lì wòra wọn pé kò sí ìtàwọn ní nínú mẹ́tẹ̀ẹ̀ta. Táwọn bá fi ẹ̀mí wọn sílẹ̀, ó ti tán nìyẹn, kò sí kankan mọ́. Ṣùgbọ́n ẹni tó ní mẹ́tẹ̀ẹ̀ta yìí náà, òun ni Jésù. So ó dẹ̀ fi mẹ́tẹ̀ẹ̀ta sílẹ̀ lórí igi àgbélébùú. Nígbà tí a kàn, ẹ̀jẹ̀ yọ. Nígbà tó dé stéèjì kan, wọ́n wá wò pé ẹ jẹ́ ká
ẹ jẹ́ ká ṣe nǹkan kan. Àwọn olè ọwọ́ ọ̀tún àtọwọ́ òsì, àwọn jagunjagun ẹ̀ wọ́n mú wọn, wọ́n fọ́ egungun ẹsẹ̀ àwọn méjèèjì, wọ́n fọ́ látòrí àgbélébùú gbà. Ìgbà tó wá dọ́dọ̀ Jésù, wọ́n wá rí kó ti kú. Wọ́n wá wò pé wẹ́ẹ́ ká lè confam gbogbo pátápátá. Wọ́n wá mú haro ikọ̀, wọ́n wá fi gun ní ẹ̀gbẹ́. Gbóò bó ṣe fi gun bẹ́ẹ̀, ẹ̀jẹ̀ àtòmí dẹ̀ tú yọ gbùrù débi pé ẹni tó gun yẹn ẹ̀rù bà pé kò yẹ kó rí bẹ́ẹ̀. So lára àwọn ẹ̀rí yẹn nìyẹn, ìdí ẹ̀ ló jẹ́ pé gbà tí Jésù kú, ó gòkè rí ọ̀run, ó lọ fi ẹ̀jẹ̀ omi láti àwọn àpá ibi ẹ̀jẹ̀ yẹn, omi ara yẹn, ó lọ fi hàn Ọlọ́run pé mo ti ṣe ìràpadà àwọn ènìyàn tó ṣubú ní ọgbà Édẹ́nì, irú àwọn ọmọ wọn mo ti ṣe ìràpadà wá sọ́dọ̀ Ọlọ́run. Òun ló fèrè àtẹ̀yìn ní àǹfààní láti máa wà ní ọmọ Ọlọ́run, láti máa ké pe orúkọ Olúwa. Ṣé o lè pàtẹ́wọ́ fún Jésù mi tó wà dá? Amen. Kò sí bó ṣe lè láìkì mi tó, o ò lè fún mi lọ́mọ ẹ pé kó wá kú fún mi. Ìyá Samuel ti bẹ̀rẹ̀ sí gbójú sẹ́gbẹ̀ẹ́ kan pé jáde ẹ̀gẹ́ ká fi rí àyẹ̀lẹ̀, kí ló ṣẹlẹ̀? Irú sísáyẹ̀nsì mú mọ̀ pé wọ́n láìkì mi. Ọlọ́run dẹ̀ fún wọn ní èso bíi 2 sí 3. Now èwo lẹ lè yọ̀ǹda fún mi pé kó wọ́n ti ń wò pé ẹjọ́ ní tí mo bá wá bí kọ́ nìyẹn o, ẹjọ́ o àjẹ́bẹ̀ máa gba òdì kejì bọ́ta ọmọ mi. Ẹ mọ̀ wàhálà tí mo ṣe láti inú oyún, ìfúnra ẹni tó bí 12 ò lè yọ̀ǹda ẹyọ kan. Yóò pẹpẹ súpù tó ń wò mí kò lè yọ̀ǹda ẹyọ kan. Oúnjẹ nìkan ló lè yọ̀ǹda. Lẹ́yìn yẹn tó bá gbé oúnjẹ rán ọmọ wá tó tètè rí ọmọ, wọ́n máa kí fún mọ́lẹ̀. Dáàdì sọ́mọ yóò ìdọ́dọ̀ yín ni, ó ti débò ti pàtipàtipà, mo ti mú mọ́lẹ̀ o, ó ti dọmọ mi. Dáàdì ẹ̀ má ṣe bẹ́ẹ̀. Kò ní sọ pé òun máa sọ̀rọ̀ á ní bàbá ẹ̀ máa sọ̀rọ̀, ó máa bínú, òun gangan ló máa kọ́kọ́ bínú. Kò rọrùn kí ẹnìkan dẹ̀ wò wá ṣùṣù kó sọ pé kàkà kẹ́ ẹ pa àwọn eléyìí, ẹ pa méjì wọn. Kò rọrùn. Ìkẹrin, nítorí tí wọ́n nílò ẹ̀jẹ̀ yìí fún ìṣẹ́gun. Wọ́n nílò ẹ̀jẹ̀ yìí fún kíni o? Torí a máa lo ẹ̀jẹ̀ yìí sìn yìí o, kó o lè tẹ́tí dáadáa. Kó má di pé gbàtà bá ń pe ẹ̀jẹ̀ Jésù àmọ́ wò pé kíní kan ó ní agbára ní ayé, ní ọ̀run, ní ìsàlẹ̀ ilẹ̀. Ìwé ìfihàn orí 12, mo fẹ́ mú ẹrin ìrìn àjò. Ìwé ìfihàn orí 12, ẹ jẹ́ ká wò láti ẹsẹ̀ 7, kó tẹ́tí kó gbọ́ o. Ìṣẹ̀lẹ̀ burúkú kan ṣẹlẹ̀ ní ọ̀run tó yẹ pé apá àwọn áńgẹ́lì, Máíkẹ́lì, Gébrẹ́lì, Yúrẹ́lì, Ráfẹ́lì, ìfúndòkó, irú áńgẹ́lì tó wù kó mọ̀, áńgẹ́lì Jẹ̀lílì, áńgẹ́lì Fàtáyà, áńgẹ́lì Mọ̀júdì, irú áńgẹ́lì tó wù kó máa kó bájà áńgẹ́lì Jòbírì, wọn ò ní agbára láti ṣẹ́gun èṣù àtàwọn ọmọ ogun ẹ̀. Ogun yẹn gbóná gan ní ọ̀run, tẹ́tí kó gbọ́. Ìwé ìfihàn orí 12 láti ẹsẹ̀ 7. Ogun sì ń bẹ ní ọ̀run, Míkáélì àti àwọn áńgẹ́lì rẹ̀ sì bá Dágónì jà ogun. Dágónì sì jagun àti àwọn áńgẹ́lì rẹ̀, wọn kò sì lè ṣẹ́gun. Wọn kò sì lè ṣe kí ni o? Wọn kò sì lè ṣẹ́gun. Ogun yẹn le gidi gan. Wọn kò sí, torí èṣù náà ń ṣe áńgẹ́lì kékeré. Èṣù ò sí nínú àwọn áńgẹ́lì tí ò rọ̀ lọ́hùn. Lọ ka Bíbélì ẹ̀ dáadáa. Èṣù ò nílò iná kó tó tàn, torí ìmọ́lẹ̀ ló ń gan fún rẹ̀ nígbà yẹn. Òun náà máa ń rìn lórí òkè Olúwa nínú iná. Ìjà yẹn lé tó jẹ́ pé kò sẹ́ni tó lè ṣẹ́gun. Ó ní wọn kò sì lè ṣẹ́gun. Mo tẹ̀síwájú. Ó ní wọn kò sì lè ṣẹ́gun, bẹ́ẹ̀ ni a kò sì rí ipò wọn mọ́ ní ọ̀run. A sì lé Dágónì ńlá náà jáde, ejò láéláé nì tí a pè ní èṣù àti Sátánì tí ń tan gbogbo ayé jẹ. A sì lé jù sí ilé ayé, a sì lé àwọn áńgẹ́lì rẹ̀ jáde pẹ̀lú rẹ̀. Mo sì gbóhùn rara ní ọ̀run, ó sì wí pé nígbà yìí ni ìgbàlà dé àti agbára àti ìjọba Ọlọ́run wa àti ọlá ńlá ti Kristi rẹ̀, nítorí tí a ti lé olùfisùn àwọn arákùnrin wa jáde, tí ó ń fi wá sùn níwájú Ọlọ́run wa lọ́sàn àti lóru. Wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Ẹ sọ pé ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Ó pariwo dáadáa o. Àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn, wọn kò sì lè fẹ́ràn ẹ̀mí wọn àní títí dé ikú. Ẹ gbójú sókè. Kí ló fi ṣẹ́gun Sátánì àtàwọn ọmọ ogun ẹ̀ o? Ẹ sọ dáadáa. Ẹ̀jẹ̀ yẹn
má fẹ̀jẹ̀ Jésù ṣeré o, anywhere ohunkóhun kógun yẹn lé, tó bá kógun yẹn lè jẹ̀mí ẹ̀ lọ, lo ẹ̀jẹ̀ Jésù. Aṣẹ́gun díágónì náà nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn àti ọ̀rọ̀ ẹ̀rí ẹni wọn, nítorí pé wọn ò fẹ́ ẹ̀mí wọn dé ikú. Èṣù tú dànù pé kí lẹ́lẹ́yìí ní ìrírú ẹ̀rí. Kéṣù tó bẹ̀rẹ̀ ọ̀tẹ̀, ó ti wò pé kò sí tó lè fi ṣẹ́gun òun, àwọn máa da ọ̀run rú, àwọn máa bà gbogbo nǹkan jẹ́. Ṣùgbọ́n kò mọ̀ pé Ọlọ́run ní àwọn àṣírí tóun ò mọ̀. Nígbà tó gun yẹn le, wọ́n wò pé kò sí ohun tá a nílò bí kò ṣe ẹ̀jẹ̀. Ẹjọ́ báwo ló ṣe wá rí ẹ̀jẹ̀ yẹn? Ìyẹn túmọ̀ sí pé ẹni tá a ti pa ṣáájú ogun tó jà lọ́run yẹn ni. Ẹ̀jẹ̀ yẹn ti wà nílẹ̀, wọ́n kàn lọ bu ẹ̀jẹ̀ yẹn ni. Gbogbo àtàngẹ́lì Michael àti gbogbo àwọn tó sọ̀pọ́tì Michael, wọ́n tọwọ́ bu ẹ̀jẹ̀ yẹn, wọ́n gbé sókè báyìí. Kì í ṣe pé wọ́n wọn sí lára, òun ò lè dúró, wọ́n gbé sókè. Bó ṣe rí báyìí, wọ́n bẹ̀rẹ̀ sí jábọ́. Gbogbo ohun tó fi ṣagbára ó di òkú lẹ́sẹ̀kẹsẹ̀. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Torí ìgbà tó bá bẹ̀rẹ̀ sí lò ó, má rò pé ó ju ẹ̀jẹ̀ ẹran léyà lọ tàbí tẹ̀dìyẹ, ó ju ẹ̀jẹ̀ tí ń bẹ lára èmi àtẹ̀yìn lọ. Agbára wà nínú ẹ̀. Tó o bá ń pe ẹ̀jẹ̀ Jésù, ó ń pe gbogbo ẹ̀dá Jésù ni, ó ń pe gbogbo ohun tó fi ń ṣe agbára, ó ń pe gbogbo ohun tó ń jẹ́ Jésù ni. Torí ẹ̀jẹ̀ yẹn, ó ní aṣẹ́gun rẹ̀. Yẹn túmọ̀ sí pé nítorí tí wọ́n á nílò ẹ̀jẹ̀ yìí láti ṣẹ́gun. Ìkarùn-ún, nítorí Ọlọ́run ti mọ ohun tó ń bọ̀ wá dé bá gbogbo ayé. Tá a bá wo Revelation chapter 12 from verse 12 yẹn, níbi tí a kà yẹn, ó ní torí náà ẹ máa yọ̀ ẹ̀yin ọ̀run àti ẹ̀yin tí ń gbé inú wọn, ìgbéni fún ayé àti fún òkun, nítorí èṣù sọ̀kalẹ̀ tọ̀ yín wá ní ìbínú ńlá, nítorí ó mọ̀ pé ìgbà kúkúrú ṣáà ni òun ní. Nígbà tí díágónì náà rí pé a lé òun lọ sí ilé ayé, ó ṣe inúnibíni sí obìnrin tí ó bí ọmọ ọkùnrin náà, a sì fi apá ìyẹ́ méjì ti idì ńlá náà fún obìnrin náà pé kí ó lè fò lọ sí aginjù sí ipò rẹ̀, níbi tí a gbé bọ́ ọ fún àkókò kan àti fún àwọn àkókò àti fún ìdajì àkókò kúrò lọ́dọ̀ ejò náà. Ejò náà sì tú omi jáde láti ẹnu rẹ̀ wá bí odò ńlá sẹ́yìn obìnrin náà, kí ó lè mú kí ìṣàn omi gbá a lọ. Ilẹ̀ sì ràn obìnrin náà lọ́wọ́, ilẹ̀ sì ya ẹnu rẹ̀, ó sì fa ìṣàn omi náà mu. Tí díágónì náà tú jáde láti ẹnu rẹ̀ wá, díágónì náà sì bínú gidigidi sí obìnrin náà, ó sì lọ bá àwọn irú ọmọ rẹ̀ yòókù jagun, tí wọ́n pa òfin Ọlọ́run mọ́, tí wọ́n sì di ẹ̀rí Jésù. Ẹ kí hallelujah. Ọmọ Ọlọ́run o, àwa ọmọ Ọlọ́run, èṣù wa ó wá bá wa jà. Ìdí ẹ̀, Ọlọ́run ti mọ ohun tó ń bọ̀ wá dé bá ayé. Ìdí ẹ̀ ló fi wò pé ẹ jẹ́ á pa Jésù láti ìpilẹ̀ṣẹ̀ ayé wa. Ó ti mọ̀ pé èṣù tán lé yìí, wàhálà máa ṣẹlẹ̀. Èmi àtẹ̀yìndẹ̀rẹ̀ àmọ́ wọ́n tún yàtọ̀ sósì, ọpẹ́lọpẹ́ Jésù. Tí ń bá ṣe bẹ́ẹ̀, ibo la fẹ́ gbégbà, báwo la fẹ́ ṣe? Àwọn tó ń sin èṣù gan, èṣù ń ba ayé wọn jẹ́. Èṣù like anybody. Táìmù tó bá ń lò ẹ́ ló máa bẹ́ẹ̀ rẹ́rìn, tó bá ti lò ẹ́ tán ikú ló kù. Ẹ lọ bèrè lọ́wọ́ gbogbo àwọn tí èṣù ti ń lò bọ̀. Bẹ́ẹ̀ látòrí Ádámù ló lò ó pàtì náà ni. Gbogbo àwọn tó ti ń lò bọ̀ látayérayé tó ń gbà fún pé ọlọ́lá jùlọ o, ìwọ ni ó máa sin o, ìwọ ni Olúwa mi o, irọ́ ló ń pa. Bó ṣe ń lò wọ́n tó ló ń jù wọ́n sọ́run àpáàdì. Kò like anybody because tó bá ti ń wò wá, ó máa ń rí ẹ̀dá Ọlọ́run lára wa. Ẹ bá máa bá jẹun pọ̀, ẹ bá máa bá ṣe gbogbo nǹkan pé ibùdó kó sọ bóyá lọ da mọ́tò lù lẹ́sìpẹ́sì, ẹ gbà gbogbo tẹ́ ní ṣe mo ti ṣe o, mo ti pa èèyàn bíi 500, ó ṣe o, ó lè fún ẹ lówó fún ẹ ní kiri, ṣùgbọ́n ó mọ̀ pé o ní time. Ẹjọ́ ṣe ẹrẹ́yàn kan tó lo 500 years láyé rí, ṣó wà? Èṣù mọ̀ pé o lè lo 500 years, ó mọ̀ pé tó bá lo 100 years gan, orórí ọ̀fẹ́ yẹn gbà, ọmú ẹ̀wọ̀ má jẹ̀mú yẹn ni. So ó gba wọ́n dànù, á jù wọ́n sọ́run àpáàdì pé kí ló kàn pẹ̀lú yẹn? Gbogbo tó ṣàfẹ́ mi náà ṣàfún ẹ, o wúlò fún mi, mo wúlò fún ẹ. So o lè gbádùn ayé kó tún gbádùn ọ̀run náà. Ṣó nǹkan gbádùn ọ̀run, òkun ò gbádùn ọ̀run mọ́ náà. Ìdí ẹ̀ nìyà àdéhùn ni. So o lè rẹ́ni tó lọ sọ́dún èṣù, èṣù á sọ pé wá ọkùn ẹ̀ tà fún mi, wàá gbádùn láyé o, ṣùgbọ́n Ọlọ́run gbàgbé o, kò sí gbádùn kankan bẹ́ẹ̀. So èrè ìdí tá a fi pa Jésù ìkarùn ni pé nítorí Ọlọ́run ti mọ ohun tó ń bọ̀ wá dé bá gbogbo ayé. So kó tó dé kó dé bá gbogbo ayé, ó ti pèsè ẹnìkan sílẹ̀ tí ó ràn wá lọ́wọ́. Ìdí ẹ̀ mẹ́rin sọ pé ẹnikẹ́ni tó bá ké pe orúkọ Olúwa la máa ṣe kí ni o, la máa gbàlà. Tó o bá ti lè ké pé
ó gbà kó fún borí ẹ̀yẹ. Ohun tó bá ti lè mú kó o ní ẹni láti lè ké pe Jésù tàbí ẹ̀jẹ̀ Jésù, ó ti di dandan gbogbo ogun ọ̀run máa dá ẹ lóhùn. Gbogbo ogun ọ̀run tó bá ti gbàgbọ́ nú ẹ̀jẹ̀ Jésù, wọ́n á ya wá sọ́dọ̀ ẹ pé kí ló fẹ́. Ìdí àdó yẹ pé mo máa ń wo àwọn èèyàn nínú social media tó máa fi ẹ̀jẹ̀ Jésù ṣeré. Ó léwu, ó léwu. Àwa ènìyàn gan tá a bá rí ẹ̀jẹ̀ lára ènìyàn, ó ní bára wa ṣe máa rí, àbí bẹ́ẹ̀ kọ́. Tá a kọ̀ déédéé rí ibùdó kọ́ mọ́ ṣubú sí kó kéèyàn wá máa fi wé kó wá rẹ́ nìkan. For example, ọmọ rẹ̀ ṣubú, ẹ̀jẹ̀ wá jáde lẹ́nu ẹ̀, ibi tí ó ti rí ẹ̀jẹ̀, kí abiyamọ kan wá kọjá pọ̀ ẹ̀wẹ̀ jẹ́ ẹnu ẹ̀jọ̀ báwo ló ṣe máa rí. Wàá máa dúpẹ́ lọ́wọ́ abiyamọ yẹn wá sọ́kà abẹ́ẹ̀ rí báyìí. Bọ́ọ̀ bá kọ̀ǹtú ẹ̀mí ara ẹ̀ wàá ránṣẹ́ èpè sí. Bọ́ọ̀ bá kọ̀ǹtú ẹ̀mí ara ẹ̀ tó bá yóò lè dúlù. Bẹ́ẹ̀ náà ni kí ẹnìkan sọ pé kọ́mọ òun lọ kú fún gbogbo ayé, fún ẹnikẹ́ni tó bá gbàgbọ́, ká wá máa fẹ̀jẹ̀ yẹn ṣeré, kí wọ́n ọmọ Ọlọ́run náà wá máa rẹ̀yìn lórí ẹ̀. Bàbá wọn ṣe ẹ̀jẹ̀ ó ń ṣe ohun téèyàn fi ń ṣe yẹ̀yẹ̀. Ẹ lè rí obìnrin, torí ẹ̀dá ẹ̀jẹ̀ lè dá obìnrin, oṣooṣù wọn gbúdọ̀ má rí ẹ̀jẹ̀, kọ́ wá rí ẹ̀jẹ̀ kọ́ máa rẹ̀yìn pé ẹ̀jẹ̀ ti dé, mo ti rí bẹ́ẹ̀. Ẹ̀jọ̀ ẹ̀yin obìnrin wọn lè má rẹ̀yìn bẹ́ẹ̀ rí. Ẹ ti mọ̀ pé ẹlòmíì máa rí tá máa lọ́nu mọ́lẹ̀, ẹlòmíì máa rí òyì á máa kọ́, ẹlòmíì máa rẹ̀, ẹlòmíì kò ní lè ṣiṣẹ́ agbára torí ó ti mọ ohun tó ń jáde lára rẹ̀. Talkless of ẹ̀jẹ̀ ayérayé láti fi ṣẹ́gun ọ̀tá èmi àtẹ̀yìn. Ó dẹ̀ tún yàn díẹ̀ fún wa pé ẹ lò ó lásìkò tó bá wù yìí. Ẹ̀jẹ̀ yẹn ò dẹ̀ gbẹ títí di bá ṣe ń sọ yìí. Tó o bá dẹ́ṣẹ̀ lò ó kó o lè fi wé ara ẹ mọ́, torí mi ò ń gbọ́ ti ẹlẹ́ṣẹ̀. Kó o kéde ọ̀la mẹ́ta kó o máa wẹ̀ gbà. Tó o bá ti fẹ̀jẹ̀ mi wẹ̀, mi ò ní dáhùn àdúrà yẹn. Tó bá ní ogun kan tó dúdú kan tó le pé ẹ̀jẹ̀ mi, màá dá ẹ lóhùn. Bí ìbá yọ sí ẹ, tẹ́jẹ̀ mi bá ti yọ, èmi náà ni mo yọ sí ẹ. Àbẹ́ mọ̀ pé ẹ̀jẹ̀ ló fọ́ọ̀mù èmi àtẹ̀yìn, àbí kí ló fọ́ọ̀mù wa? Ẹ̀jẹ̀ ni. Ẹ̀jẹ̀ ló fọ́ọ̀mù wa. Ẹ̀jẹ̀ funfun àti ẹ̀jẹ̀ pupa. Ẹ̀jẹ̀ pupa wà lára tako obìnrin, tí funfun wà lára tiwa. Tó bá ti papọ̀ báyìí gbà, olódi ẹ̀jẹ̀ èmi àtẹ̀yìn. Ìyẹn túmọ̀ sí pé ẹ̀jẹ̀ Jésù, Jésù náà. So ìkẹfà, nítorí ẹ̀jẹ̀ ara rẹ̀ ni a ó fi ṣe ìràpadà wa sọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀jẹ̀ Jésù ló máa dá wa padà sọ́dọ̀ Ọlọ́run, nítorí pé ọ̀tá ti wà láàárín àwa àti Ọlọ́run nígbà tí bàbá ńlá wa ti jẹ èso. O lè wá sọ pé kí ló kàn wá? Ẹ mọ̀ pé gbogbo wa wà nínú Ádámù gbà yìí. Gbogbo èèyàn lágbàáyé inú ara ẹ̀ la wà. Torí ẹ̀tẹ́ ọkùnrin tí ò gbọ́n ló máa ń bá obìnrin jà pé kílé tó fi ń bí obìnrin fún mi, kílé tó fi ń bí ọkùnrin fún mi. Ara ọkùnrin lọmọ wà. Ìrànlọ́wọ́ lẹ́yìn obìnrin ń ṣe fún wa. Ilẹ̀ lẹ jẹ́ láti lè bá wa àwa ní èso, ẹ̀yin jẹ́ ilẹ̀. So táwa bá ti fi èso sínú àgọ́ ara yín, ilẹ̀ ti yín yóò wá máa bá wa mú dàgbà. Nígbà tó bá ti pé oṣù kẹjọ tàbí ìkẹsàn tàbí ìkẹwàá bó bá ṣe jẹ́, ẹ wá dìrìbẹ̀ pé ohun tó o fún mi ní oorun ọjọ́ kìíní, bóyá ní January, òun ni mo dá padà fún ẹ ní àsìkò yìí. So ọkùnrin tí ò gbọ́n lá máa sọ pé kò sọ́kùnrin lára ẹ̀. No, ìwọ ni ò sọ́kùnrin lára ẹ̀. Ohun tó plant sínú ọmọ obìnrin yẹn ló ṣe kí ni o, ló gbé jáde. So ìdí tí gbogbo wa fi gba orí àkóbá ń gbà yẹn nìyẹn. Ṣùgbọ́n ká lè bọ́ lọ́wọ́ orí àkóbá tí Ádámù kó bá wa ni Jésù fi gbé ẹ̀jẹ̀ wá pé mo ní ẹ̀jẹ̀ mi ò tó yàtọ̀ sí tí ó wà lára Ádámù. So tẹ́ bá lè fi tọ̀dọ̀ mi wẹ ara yín nípa ìgbàgbọ́, ogun yẹn ṣẹ, ẹbọ lábẹ́ ìdè yẹn nìyẹn. So wọ́n nílò ẹ̀jẹ̀ yẹn. Ìwé ìfihàn orí karùn-ún torí oyin iṣẹ́ téèyàn bá máa lò tí ò bá kọ dáadáa, irinṣẹ́ yẹn lè ṣekú pa, irinṣẹ́ yẹn lè má jẹ fún. Nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ oko ríro, tí dáàdì mi fún mi ládàá àpọ́n àdá, tí n bá ti wá roko ìyá wa nà ẹsẹ̀ síwájú, tí n bá ti wá roko yẹn báyìí, tí mo ro ó ń dùn mọ́ mi, mo ṣe ń ro máa kọ̀ gbọ́n gbáún. Kí ló gbáún yẹn? Àdá yà kúrò níbi oko yẹn, ibi ẹsẹ̀ mi gbáún. Mo gbé yéé, àbáwọn àdá ṣe ń bà ẹ́ lẹ́sẹ̀. Wọ́n wá wọ́ọ̀ṣì mi pé ṣe ni máa ń nà ẹsẹ̀ síwájú oko. Ṣé rí bẹ́yẹn? Irinṣẹ́ tó fún mi torí pé mi ò tí ì mọ̀ lò. Wọ́n wá ní èèyàn ń nẹsẹ̀ síwájú oko, wàá fẹsẹ̀ sẹ́yìn báyìí,
wọ́n máa roko báyìí adé máa fọwọ́ ẹ̀ wọ́n máa roko báyìí wọ́n máa fọwọ́ ẹ̀ gbogbo táìmù yẹn tẹ́ ẹ bá wo gbogbo ẹsẹ̀ ní báyìí àdá ni pàǹgbàǹgbà ó ti dá pieces mo rí èkọ́nọ́gbà mi àdá yẹn lè ṣí pò ẹ̀jẹ̀ á máa ṣe kòkòkòkòkò báyìí ṣèbí mo sọ pé má máa nọsẹ̀ síwájú so irinṣẹ́ tó o bá kọ́ ẹ̀kọ́ lórí ẹ̀ ó lè jà ẹ́ lógun ìdí ẹ̀ tá a fi ń kẹ́kọ̀ọ́ lórí irinṣẹ́ torí pé láàárín ìṣẹ́jú díẹ̀ irinṣẹ́ yẹn máa ṣe iṣẹ́ tó ní agbára ju àwẹ̀ tiẹ̀ àtàdúrà tiẹ̀ lọ ìdí ẹ̀ ni mo fi ń kọ́ ẹ so ìwé ìfihàn orí karùn-ún Revelation chapter 5 ẹ jẹ́ ká wo verse 9 yẹn nìkan Revelation chapter 5 verse 9 ó ní wọ́n kọ orin tuntun kan wípé ìwọ ni ó yẹ láti gba ìwé náà àti láti ṣí èdìdì rẹ̀ nítorí tí a ti pa ọ́ ìwọ sì ti fi ẹ̀jẹ̀ rẹ ṣe ìràpadà ènìyàn sí Ọlọ́run láti inú ẹ̀yà gbogbo àti èdè gbogbo àti nínú ènìyàn gbogbo àti orílẹ̀-èdè gbogbo wa ẹ̀jẹ̀ yẹn ló fi ṣe ìràpadà ẹ gbọ́ mi dáadáa ìyá Samuel Tógò ni wọ́n kí ni ìlú tọ̀dọ̀ tí yín sista Kwara ẹ̀sìn rí bẹ́yẹn Kwara kí ni tọ̀dọ̀ tí yín Abẹ́òkúta ìyá Yẹmisí Ìlérò ẹ̀yin kọ́ ẹ sọ̀rọ̀ jáde kò sí tó fi ń ṣèyàn Benin Republic ẹ̀yin kọ́ mi ò gbọ́ dáadáa Ọ̀ṣun state ẹ̀yin kọ́ Ondo state ẹ̀yin kọ́ ń kú Samuel Èkìtì ká kí ló ṣá ayé wà lé o wọ́n dìnnà yìí o that's me pé Èkìtì dáadọ́ nìyẹn o ibẹ̀ ni Jésù ti wá nìyẹn o ẹ̀yin ní ẹ wá wò wá ẹ wo ìlú wa ẹ wá wo bá ṣe pàdé kí ló ṣiṣẹ́ yẹ̀yàn ọmọ Ọlọ́run ẹ̀jẹ̀ Jésù ẹ wo ìlú oníkálukú that's me pé tí ò bá ṣe ẹ̀jẹ̀ yìí à ní mọ́ra wa tó lè jẹ́ ká mọ́ra wa ká máa ṣe ra wa láǹfààní tó yẹ kájọ máa bára wa gbàdúrà kájọ máa bára jíròrò kájọ bára wa dáná kájọ bára wa kẹ́dùn láwọn ibì kan ká gbára wa nímọ̀ràn ká ṣe nǹkan kan ká ríra wa ká kí ẹgbẹ́ pẹ̀lẹ́ o báwo ni àrí prógámù o ṣùgbọ́n tó ẹ̀jẹ̀ yẹn ló jẹ́ ká mọ́ra wa àbá má mọ́ra wa àbá ti fúnra wa ń kúkú nínú mọ́tò táàdẹ̀ nímọ̀ ta ló máa mọ̀ pé mo jẹ́ pásítọ̀ bóyá ibi tí a ti ń rọ́ọ̀ṣì mọ́tò ó lè jẹ́ mi wúrà ìrìn àti ya Samuel tá à ń rọ́ọ̀ṣì mọ́tò tí mo wá wò pé tí mo wá rọ́ wọn dà tó àgbà kí ló ń ṣe ni bí ìbá tiẹ̀ lè bí ẹ lọ́mọ ṣóòrí gbàgbàlagbà ní mi ni wọ́n lè fún mi lábàádà lẹ́yìn torí àbádà ò jìnnà sọ́wọ́ ìyá Samuel tí mò ń wò yìí béèyàn bá ti bímọ púpọ̀ àbàrà ìgbà ìmàgbẹ́ mélòó ẹ lọ bèèrè lọ́nà tó bá bímọ púpọ̀ bá àwọn aṣọ ẹlẹ́nu dànù ni kò ìyẹn ò ń ṣe tuntun bọ́ọ̀bà rẹ gba ìgbájú ni wọ́n lè fún mi pé kí ló dé ó dẹ̀ rọ́ mi bẹ́ẹ̀ yẹn bí ìtọ́jà rẹ̀ ṣé mi tẹ́kùn ẹ̀ ni èmi náà kẹ́ tí ìbájọ́ ọmọ Ọlọ́run kí lèmi náà ṣe mo lè fún wọn kù kí n fún wọn wú kọ̀ọ̀pù lọ́rùn kọ́tọ́ lọ pa àwọn ọmọ wa pẹ́kọ́ ìyáde mọ́tò ti lọ ṣùgbọ́n ẹ̀jẹ̀ yẹn ló jẹ́ ká mọ̀ pé no ẹ má jà ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́lẹ́ ó bá ti pẹ́ láti rí ẹ̀jẹ̀ yẹn ni ó fi ṣèrà padà pé gbogbo ní ọmọ ìyá kan náà nìyí ẹ̀kọ́ ìyá ìlú ẹ̀kọ́ pé ìlú mọ́ra yín lọ́wọ́ ni lójú àwa lọ́run ìkan náà gbogbo yín torí ibì kan náà gbogbo yín ti jáde ọ̀dọ̀ Ádámù gbogbo yín ti jáde ṣùgbọ́n Ádámù kejì tá a pè ní Jésù òun ló ṣèrà padà nítorí gbogbo yín ti ṣìnà ẹ ti túká oníkàdúkà pé náà èmi kó ara lèmi o èmi ọmọ Benin Republic Tógò lèmi ẹ̀kọ́ bí kò ṣe bọ́lá ṣe fẹ́ yẹn ní ìfẹ́ rú nǹkan bẹ́ẹ̀ ẹ papọ̀ padà kẹ wá máa fi nǹkan képè mí kí wá máa da yín lò kẹ wá máa ríra yín bí ẹbí ọmọ ìyá kan náà ọmọ bàbá kan ẹni tá a lè jọ fi àṣírí ara wa lé lọ́wọ́ tí ò ní sí pé tí bá lọ sọ fún sìn mi ò mọ̀ rí ó má lọ di pé màá lọ máa gbọ́ lórí social media ara èrè díẹ̀ jẹ̀ yẹn nìyẹn èyí tó kẹ́yìn ká tó wọnú àdúrà lọ ẹ̀yin ọmọ Ọlọ́run tí a fi pa Jésù láti ìpilẹ̀ṣẹ̀ nítorí ẹ̀jẹ̀ rẹ̀ yóò kọ̀wé májẹ̀mú tuntun májẹ̀mú àtijọ́ la ti ń lò tipẹ́tipẹ́ àwọn ẹ̀gún pé bàbá jẹ èso àjàrà ìyín gbọ́dọ̀ kọ́ ọmọ bàbá ẹ̀ ló ṣẹ̀ ó máa jìyà bàbá ẹ̀ Jésù pé èmi ò fẹ́ yẹn ní táìmù tèmi mo fẹ́ rí láì tiẹ̀ tí bàbá bá ṣẹ̀ kó lọ jìyà ara ẹ̀ tọ́mọ bá ṣẹ̀ á máa jìyà rẹ̀ tọ́mọ bá dẹ̀ gbọ́n kó ké pè mí kó fi ẹ̀jẹ̀ mi wẹ̀ adáríjì Ọlọ́run mi ò fẹ́ Jésù mi ò fẹ́ yẹn mi ò fẹ́ bàbá kan jìyà ẹ máa na ọmọ ṣọ́mọ̀gbà tó jẹ́ ni bàbá jalè ọmọ ni kó lọ sẹ́wọ̀n kò sí ní tó jọ ó ní kálukú ru ẹ̀ṣẹ̀ ara ẹ̀ so Jésù kọ májẹ̀mú tuntun
ìyẹn ni nínú ìwé Hébérù orí kẹwàá, Hebrews chapter 10 verse 20. Hebrews chapter 10 verse 20. Hebrews chapter 10 verse 20. Ó ní nípa ọ̀nà títún àti ayé tí ó ti yà sí mímọ́ fún wa, àti láti kọjá aṣọ ìkélé nì, èyí ni ara rẹ̀. So Jésù gbé ara rẹ̀ sílẹ̀ pé ká lè ní àǹfààní láti kọjá kúrò nínú ayé àtijọ́ bọ́ sínú ayé tuntun. Ìdí ẹ̀ la máa sọ pé ẹnikẹ́ni tó bá ti wà nínú Kristi ó ti di ẹ̀dá tuntun. Ohun àtijọ́ ṣe kí ni o, ó ti kọjá lọ. Mò ń gbọ́ nípa ọmọkùnrin kan. Ta ló gbọ́ nípa Shina Rambo rí? Shina Rambo sí lẹ́kọ̀ọ́ ni. Àtìrẹ́yìn kan, thank God, àtìrẹ́yìn kan. Shina Rambo tó o bá ti gbọ́ báyìí ikú ni everybody ma. Tó bá ọpẹ́rẹ́tì ní rubí gbogbo èèyàn máa ju mọ́tò lẹ̀, wọ́n á fi kọ́kọ́rọ́ sẹ́nu mọ́tò lẹ̀ fún un láti bí títí dé Òṣòdì. Àwọn gẹ́gẹ́ máa tú dà Shina Rambo tó jẹ́ pé òun kọ́ Nàìjíríà kọ́ bí Benin Republic kọ́, ó mì orílẹ̀-èdè, kò sí ọlọ́pàá tó lè rí. Ó ṣe àpájí 109 sára. Tó bá pa bẹ̀ yẹn, tó bá mú ẹlòmíì lọ máa lọ mú, wọ́n á pa òun dẹ̀ wà láyé. Ó dídí ènìyàn ló fi ṣe alábàáwọn tó máa ń gbé sáyà. Ó ní ọmọ obìnrin kan tó jẹ́ pé òun ló máa ń wa mọ́tò fún, takọ́tabo lọ́mọ obìnrin yẹn. Kò sí ni tí ọmọbìnrin yẹn bá fi mọ́tò rìfáàsì láti Èkó dé Ìbàdàn, wọn ò lè rí mú, àwọn ọlọ́pàá ò lè rí mú. Inú igi ló ti lọ gba ọmọbìnrin yẹn jáde. Gbogbo ẹ̀ ló sọ. Wọ́n pè ní Shina Rambo ó mì ní orílẹ̀-èdè. Nígbà tí wọ́n wá pé wọ́n mú, wọ́n pa ìyàwó ẹ̀ toyúntoyún àtọmọ mẹ́ta. Òun pòórá. Ó ní tó bá pé ìyàwó bá dí òun mú ni òun ò ní lè lọ. Ṣùgbọ́n ìyàwó òun fi ẹ̀mí òun lẹ̀, ó fi ẹ̀mí ara ẹ̀ lẹ̀ fún wọn máa lọ́n tiẹ̀. Wọ́n pa á. Ó ṣe àwọn àjọ èèyàn 320 or 50 ló máa ń ṣiṣẹ́ fún. Wọ́n jẹ́ àjẹgúdánù, wọn ò rí kankan mú wọn. Wọ́n bá gbọ́ ṣe lọ́wọ́ àìmọye àwọn ọlọ́pàá tó fi ṣẹlẹ̀ tó yẹ. Ta ni ẹni kí n lọ mú ní òṣìṣẹ́ mọ́? Ó mì ní orílẹ̀-èdè Nàìjíríà. Tó bá ọpẹ́rẹ́tì ní yàtọ̀ sọ̀rọ̀. Nígbà yẹn nígbà táwa sí wà sùn, tó bá ọpẹ́rẹ́tì ó máa dúró sórí bíríjì báyìí. Gbogbo mọ́tò máa ó lè páàkì láti inú ìyànà sọ́nà yẹn. Ẹ lọ wádìí ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Wọ́n lè páàkì láti inú irú ìyànà sọ́nà yẹn títí ní máì 2. Wọ́n máa ju mọ́tò lé wọn tú dànù. Ẹni bá pàdé èkú ni àwọn ọlọ́pàá gbé ibo wọ́n gbìyànjú wọn rí mú. Ṣùgbọ́n sìn ó ti dènà ṣe Ọlọ́run. Ó ti dènà ṣe Ọlọ́run. Ó ti dènà ṣe Ọlọ́run. Ẹ wo ohun tí ẹ̀jẹ̀ Jésù ṣe. Tí wọ́n àwọn bá ṣe wà láyé ń sìn wàhálà ńlá ni. Wọn ò rí mú gbogbo bá ṣe kò sí àwọn rí mú. Ó bẹ̀rẹ̀ sí sọ àwọn history àwọn ibi tó ń lọ ní omi, inú ìsàlẹ̀, inú igi, inú kíní tó lọ gba àwọn agbára. Kí ló dé fà á? Nítorí pé ẹ̀gbọ́n ẹ̀ nígbà tó ń bọ̀ nílùú òyìnbó àtọmọ wọn pa, àtẹ̀gbọ́n àti ìyàwó ẹ̀gbọ́n àtọmọ wọn pa, ọkọ̀ gbogbo ẹ̀rọ wá ní òun máa gbẹ̀san. Bó ṣe di kiri jọgbọ́n sí ìlú nìyí. Mọ́tò lòun máa ń dín pẹ̀lú àgbà mọ́tò lọ́wọ́ àwọn ọmọdé alọ́ dáadáa. Wọn ò rí mú fún ọdún méje tó fi operate. Wọn ò rí mú. Ẹ lè rí fọ́tò ẹ̀jẹ̀. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ yìí irú àwọn tó máa ń wá nìyí. Àwọn tó ti di gíràn àwa fà wá máa bọ̀. Ó ti dènà ṣe Ọlọ́run sí. Ó lọ wàásù fún àwọn ọmọ ẹlẹ́wọ̀n, àwọn ẹlẹ́ṣẹ̀ kan, àwọn ọmọ ọ̀tá, àwọn olè 720. Ó yí padà fún Ọlọ́run. Ohun tí ẹ̀jẹ̀ yẹn ṣe ni ó ń rà wá padà. Òun ló kó wa jọ yìí o, sí kan ní ẹ̀jẹ̀ yẹn ló kó wa jọ. Tí ìbá ṣe bẹ́ẹ̀, èmi àtẹ̀yìn mi mọ́ bí táyé wo bá wà báyìí. Agbára mélòó ló ní? Èèyàn mélòó ló mọ̀? Àfáà mélòó ló mọ̀? Pásítọ̀ mélòó ló mọ̀? Babaláwo mélòó ló? Àwọn kan mọ̀ jù ẹ lọ. Kí wọ́n tó jí, àwọn ti dé wọ́n ti dé Ṣakí. Tó o bá pè wọ́n agbọ́ Ṣakí mọ̀, Ṣakí kékeré this is 6 a.m. lélẹ́yìí. Wọ́n ní mo ti kó látàgò mẹ́rin. Wọ́n ní ẹ̀dẹ̀ ẹ̀rìn lóru bẹ̀ yẹn báwọn náà ṣe rí mọ́tò ni. Mo ti gbó ní mọ́tò kan sọ ní aago mẹ́rin náà máa kó lè. Ó dẹ̀ sọ pé òun máa gba 500,000 ní kó máa wọ̀ ní ṣáàgbé mi níbẹ̀. Èló ni wọ́n lè lò?
so tọ́lọ̀ bá wá tiẹ̀ wọ́n béèrè pé wọ́n náà 1000 wọ́n náà kíní kan mo ti ná owó jù mí. lọ béèrè àwọn tó ń sáré lórí ayé ẹ wọ́n ná owó. ìwọ náwó ẹlòmíì ta odidi ilé kó lè báyé ẹ jẹ. àní mi ìfẹ́ rí láyé sẹ̀, àní mi ìfẹ́ kó ta ọjà yẹn mọ́sẹ̀. so tọ́lọ̀ bá sọ pé mú nǹkan kan kékeré wá má rọ̀ pọ̀ lọ́n fẹ́ sọ ẹgbẹ́ olóṣì. ó fẹ́ kó ó ṣeéṣe kó wà lára nǹkan tọ́lọ̀ kọ̀ fẹ́ kó fi mọ iye pé wá àwọn kan ná owó tó lágbára lórí ẹ̀. ìmọ̀ràn mi ká tó lọ gbàdúrà tó ó ṣeéṣe kó máa làwọn kọ́kọ́ kọjá ó gbàdúrà ó gbà ó ṣe ṣòro lórí òkè oṣù gbogbo ẹ̀ síbẹ̀ gbogbo nǹkan tí ó ṣe dàbí pékeré jẹun fún ẹ nínú ìmọ̀ràn. ìwé Hébérù orí 12 láti ẹsẹ̀ kìíní sí ìkẹrin gbọ́n tí Olúwa sọ pé kí n sọ fún ọ. nítorí náà bí a ti fi àwọ sánmọ̀ tí ó kún tó báyìí fún àwọn ẹlẹ́rìí yí wa ká ẹ jẹ́ kí a pa ohun ìdíwọ́ gbogbo tì sí apá kan àti ẹ̀ṣẹ̀ tó rọrùn láti dì mọ́ wa kí a sì máa fi sùúrù súré ìje tí a gbé ka iwájú wa. ìyẹn túmọ̀ sí pé tọ́lọ́run bá lọ máa ga láyé má kọjú má ṣe díẹ̀díẹ̀ má sáré ibi tọ́lọ́run bá tiẹ̀ sí ni ó wà o. tó bá ní o dúró má rìn o, tó bá ní o rìn má fò o, tó bá ní o fò má rà o, tó bá ní o jókòó má dìde o, tó bá ní o dìde má jókòó o, torí òun lẹ́lẹ́dàá ẹ o. òun ló mọ̀gbà tó jẹ́ pé tó bá ní kó jókòó ọfà kan ń bọ̀ nìyẹn ó lè borí ẹ kọjá ló fi ní ojókòó má sọ pé èwo ni kí n máa jókòó gbogbo àwọn tá a jọ bẹ̀rẹ̀ àwọn tó jọ bí wa àwọn tá a jọ kásẹ́dọ́sì wọ́n ti bí 3 4 wọ́n ti lọ wọ́n ti kọ́lé èmi ò lè jókòó mọ́ tó o bá lọ dìde ìbọn ọ̀tá lè tó lágbárí ẹ. tẹni tó kú rẹ̀ ló gbé á sọ fún ẹ pé mo ti ní ojókòó tó bá dẹ̀ ní kó dìde má sọ pé èmi fẹ́ jókòó ẹsẹ̀ ń ro mí o kíní kankan o lè jókòó sórí time bomb. ohun tó bá ti ní o ṣe ni kó o lọ ṣe. ó lè má yí ẹ ní táìmù yẹn ṣùgbọ́n tó bá yọ máa yí ẹ. ó lè má láìkí àwọn nǹkan kan níwà tọ́lọ́ máa ní kéèyàn ṣe tó yẹ pé kò bá yọ̀ lára mu gbọ́ràn torí òun ni ẹlẹ́dàá rẹ̀. mo tẹ̀síwájú ní verse 2 ó ní kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa ẹni nítorí ayọ̀ tí a gbé ka iwájú rẹ̀ tí ó fara da àgbélébù láìka ìtìjú sí tí ó sì jókòó ní ọwọ́ ọ̀tún ìtẹ́ Ọlọ́run. ṣàárò ẹni tí ó fara da irú ìsọ̀rọ̀ òdì yìí láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ sí ara rẹ̀ kí a má bàa rẹ̀wẹ̀sì ní ọkàn yín kí àárẹ̀ kí ó má bàa mú yín. ẹ̀yin kò tí ì kọ ojú ìjà sí ẹ̀ṣẹ̀ títí dí ẹ̀jẹ̀ ní ìjàkadì yín. ìjẹ́ tí wọ́n ti pé bí ọba máa bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kan tàbí òmíràn ìjàkadì pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù dìde lórí ẹsẹ̀ rẹ̀. wàá máa kọrin wàá máa bọ̀ níwájú tó bá ti tó táì máa sọ bí tó máa ti lọ bá Ọlọ́run pàdé. sọ pé ẹ̀jẹ̀ Jésù lágbára ó ṣẹ́gun tó lè borí rẹ̀ óyá óyá. ẹ múra dáadáa o. máa rìn bọ̀ níwájú. ẹ̀jẹ̀ Jésù lágbára ó ṣẹ́gun tó lè borí rẹ̀ ó lágbára. ẹ̀jẹ̀ Jésù lágbára. ṣí ọkàn rẹ payá kó o kọ́ láti inú ọkàn rẹ wá. bó o ti ń pín ẹ̀jẹ̀ yẹn mo rí nínú ẹ̀mí àwọn ọ̀run tí mi ò mọ iye wọ́n focus attention síbí. ìwọ ló mọ bẹ́jẹ̀ yẹn ṣe tó àwọn ọ̀run kì í fi ṣeré tí wọ́n bá gbọ́ ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ master àwọn nìyẹn. so ìwọ ló máa ń rò kí ẹ̀jẹ̀ wọ́n fi ṣeré kì í ṣẹ̀jẹ̀ aláìlera. ẹ̀jẹ̀ Jésù lágbára ó ṣẹ́gun tó lè borí rẹ̀ ó lágbára. ẹ̀jẹ̀ Jésù lágbára. ẹ̀jẹ̀ ayérayé ni o. ó ṣẹ́gun tó lè borí rẹ̀. agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. ẹ sọ̀rọ̀. agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Olúwa agbára ń bẹ nínú
nínú ẹ̀jẹ̀ agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù ọmọ Ọlọ́run agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ ó ń bẹ agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù ọmọ Ọlọ́run agbára ń bẹ. Pariwo nígbà kejì. Oh yes, ẹni tó ní ẹ̀jẹ̀ ti dé o, ẹni tó ní ẹ̀jẹ̀ ti dé, ẹni tó ní ẹ̀jẹ̀ ti dé o, ó ti wà láàrin wa. Pariwo nígbà kẹta. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀, agbára ń bẹ nínú ẹ̀jẹ̀. Maraba sataraba kasandayaba. Ẹni tó ní ẹ̀jẹ̀ ti pariwo nígbà kẹrẹ. Múra dáadáa o. Ojú ọjọ́ ti yí padà. Thank you, Jesus. Oh yes. Ìgbẹ́ karùn-ún. Àwọn ogun ọ̀run bẹ́ ẹ̀jẹ̀ yẹn sọ̀kalẹ̀. Àwọn ogun ọ̀run bẹ́ ẹ̀jẹ̀ yẹn sọ̀kalẹ̀. Wọ́n fẹ́ ṣiṣẹ́ agbára. Ẹ ṣé Olúwa. Pariwo nígbà kẹfà. Báwo lè sọ̀rọ̀ ogun lé wí nìyẹn? Oh yes. Pariwo náà kọ́ sí. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀. Ẹ di ara yín mú kó sákù bẹ́ẹ̀ kẹ́ súnmọ́ pẹpẹ kó tẹ́tí sí orin tó bá ti tó táìmù máa sọ bó ṣe máa lọ pàdé áńgẹ́lì kó tó máa lọ. Ó ní nítorí ẹ̀jẹ̀ nítorí ẹ̀jẹ̀ o gbogbo ọgbẹ́ ayé mi jẹ́ ó parẹ́ nítorí ẹ̀jẹ̀. Nítorí ẹ̀jẹ̀ gbogbo ọgbẹ́ ayé mi, gbogbo ọgbẹ́ ayé mi jẹ́ ó parẹ́. Ẹ múra sórí yẹn dáadáa o, ẹ̀ẹ̀mejì péré ló kù o. Ayé ti ṣá àwọn kan lọ́gbẹ́. Bẹ́ẹ̀ ni mò ń gbàdúrà fún ẹni, mò ń gbàdúrà lórí ẹnìkan lóru àná, ìyẹn lóru mọ́jú mẹ́rin. Mo rí pé wọ́n ti ọfà yìnbọn ní agbárí báyìí. Ó dẹ̀ jáde sódì kejì, mo ní ikú rèé. Olúwa fàyọ̀ títí tọ́lọ́run lè fi fàyọ̀ àdẹ̀ká ìrìn yẹn lọ. O mọ ọgbẹ́ tán ṣá, ọgbẹ́ àìlówó lọ́wọ́, ọgbẹ́ àìráláàánú, ọgbẹ́ mátà, ọgbẹ́ márẹ̀ẹ́ni ṣàánú, ọgbẹ́ àlákàlà, ọgbẹ́ ogun, ọgbẹ́ èdè àìyedè láàrin tọkọtaya. Nítorí ẹ̀jẹ̀, nítorí ẹ̀jẹ̀, gbogbo ọgbẹ́ ayé mi jẹ́ ó parẹ́. Nítorí ẹ̀jẹ̀. Ọjọ́rọ̀jọ́. Nítorí ẹ̀jẹ̀. Gbogbo ọgbẹ́ ayé mi jẹ́ ó parẹ́. Nítorí ẹ̀jẹ̀. Nítorí ẹ̀jẹ̀. Gbogbo ọgbẹ́ ayé mi jẹ́ ó parẹ́. Nítorí ẹ̀jẹ̀. Ìyá ìsọ̀rọ̀ sókè. Nítorí ẹ̀jẹ̀. Gbogbo ọgbẹ́ ayé mi jẹ́ ó parẹ́. Ẹ gbọ́ o, jẹ́ ń sọ ohun tí Olúwa lóhùn ó ṣe fún ẹ lẹ́nu. Torí ìṣẹ́jú méje péré ló kù kó tó máa lọ. Àkọ́kọ́, Olúwa sọ wípé àwọn kan wà níbí, òun máa dáwọ́ ìpè lé wọn, ọwọ́ ìpè. Ìyẹn túmọ̀ sí pé wọ́n á ní ìpè, wọn Ọlọ́run á padà pè wọ́n, wọ́n á padà máa lò wọ́n bí ìránṣẹ́ òun. Ìkejì, ìṣẹ́gun nípa tẹ̀mí. Olúwa lóhùn máa yànda ẹ̀ fún wa lónìí. Ìṣẹ́gun nípa tẹ̀mí. Ìkẹta, ìgbédìde lọ́nà tó yanilẹ́nu tó yàtọ̀. Olúwa lóhùn fẹ́ fún wa lẹ́yìn.
ìgbédìde lọ́nà tó yàtọ̀. Ìmíràn ìbùkún àti èrè. Ẹ mọ̀ pé mò ń tẹnumọ́ látọ̀nà Olúwa tó sọ lẹ́nu ìbùkún àti èrè òun máa yọ̀ǹda ẹ̀. Ìmíràn iṣẹ́ tó yàtọ̀ pé òun á fún àwọn kan. Bẹ́ẹ̀ ni àwọn iṣẹ́ tó yàtọ̀ ó lè ti máa rí àwọn iṣẹ́ kan gbà tó jẹ́ pé eléyìí lọ́nà tó yàtọ̀ in a divine way ló máa bá wá. Mo fẹ́ kó múra. Olúwa sọ pé ìgbéga yóò wà lónìí tó bá lè gbàdúrà ìgbéga. Olúwa sọ pé àṣeyọrí yóò wà lónìí. So mo fẹ́ kó múra dáadáa. Olúwa sọ pé ayọ̀ àti ìfẹ́ yóò padà sínú ayé àwọn kan, sínú ìdílé wọn. Ayọ̀ àti ìfẹ́ òun máa yàn dé, òun máa dá padà. Tó ti kó ètè òkùnkùn ti kó lọ, ìtẹ́ṣẹ̀ ti kó lọ, òun máa dá padà. Bóyá nínú ọjà bẹ́ẹ̀ àríwá àti kọ́sọ́mà àríwá àtọkọ àwọn olórí ẹ lóra lóun máa dá padà. So mo fẹ́ kó múra dáadáa láàárọ̀ yìí. Ọlọ́run kì í bá mi sọ̀rọ̀ kó má ṣe ọ̀rọ̀. A sọ̀rọ̀ iṣẹ́ kìí sọ̀rọ̀ dànù ju ẹni yẹn sílẹ̀. Òpó yẹn la fẹ́ yíká. Ibẹ̀ l'Olúwa ti fẹ́ dúró ló ti wá fẹ́ pàdé ẹ̀. So mo dẹ̀ fẹ́ kó gbàdúrà dáadáa. Ẹ porúkọ Jésù bí àrá. Iṣẹ́ tí a fi orógbó àti àtíkè ṣe lé mi lórí. Ìwọ ṣàgbàdúrà yẹn mi ò nílò kí n máa tún kankan, kò sí táìmù mọ́. So ó ti kù ìṣẹ́jú mẹ́fà báyìí. Iṣẹ́ tá a fi orógbó àti àtíkè tá a fi ṣe lé mi lórí, wàá máa pariwo ó yẹ kó bàjẹ́ lára mi, wàá máa yí òkú yẹn ká bàjẹ́ lára mi. Àdúrà dáa. Ẹgbàdúrà o, iṣẹ́ orógbó àti àtíkè lórí ayé mi. Ẹdùnkú lórí ayé mi, lórí ọjà mi, lórí iṣẹ́ mi, lórí ọmọ mi, lórí ìjọ yìí. Àdúrà yẹn ẹdùnkú lára mi. Ṣàmì dáadáa kọ́ rí bẹ́ẹ̀. Dúró síbi tó wà kó o gbọ́ àdúrà kejì. Ìyẹn àdúrà tó díìpù ni o. Tádùá yẹn bá ti ń lọ lọ́wọ́, ìwọ tó jẹ́jẹ́ tó ti mẹ́jẹ ẹ̀ wá, mi ì fẹ́ kí nǹkan kan dínà àdúrà rẹ. Wàá gòkè wá síbí pẹ̀lú ẹ̀jẹ̀ rẹ. Ó lè bẹ́ẹ̀ fàṣẹ lé lẹ́yìn yẹn, wàá darapọ̀ pẹ̀lú àwọn ènìyàn padà. Ibi tọ́lọ́ ti fẹ́ ká pàdé ni ó ní ibi tádùá ti máa ń gbà kí ṣe pé wàá kàn máa dúró lẹ́ni ìwé ẹ̀, wàá rọ̀ kó wàá rí sí àdúrà irọ́ o. Àdúrà kejì rèé, ẹ porúkọ Jésù bí àrá pé ẹ̀mí ìkà tó ń bá ayé mi nájà, ẹ̀mí ìkà tá a fi tì mí pé máa bá wọlé kó máa bá jáde, máa bá wọlé kó máa bá jáde, wàá máa sọ pé ẹ̀jẹ̀ Jésù pín wa níyà, pín wa níyà. Bàbá tí ń gbàdúrà yẹn, ìwọ tó mú ẹ̀jẹ̀ rẹ wá máa bọ̀ lókè mi torí mi ò fẹ́ kádùrà rẹ kó ní ìdènà. Ó yẹ àdúrà náà. Ó gbàdúrà yẹn dáadáa o. Ìwọ tó jẹ́jẹ́ lánàá tó tí ì mú wá, máa gòkè bọ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ rẹ. Ẹ̀mí ìkà ló dúró ti ayé mi, ẹ̀jẹ̀ Jésù. Ó fi tara gbàdúrà yẹn, ó fi tara gbàdúrà yẹn.
ṣàkọṣàbò tí ń bá ayé mi nájà ìwọ ṣàgbàdúrà yẹn kò sí time láti máa explain ó kù ṣẹ́jú márùn ṣàkọṣàbò tí ń bá ayé tẹ́wọ̀n bá ti ń gba àwọn ìran ìjìnlẹ̀ àdúrà rìsọ́ọ̀tì máa jáde bẹ́ẹ̀ ni ṣàkọṣàbò tí ń bá ayé mi nájà kò jọkùnrin kò jóbìnrin tó ń bá ayé mi nájà wàá pariwo ẹ̀jẹ̀ Jésù ó yá bínú rẹ̀ níwájú mi àdúrà dà. Àṣẹ ló ń jẹ́ bẹ́ẹ̀. Olúwa ní àwọn mẹ́rin kan wà ní kó ṣọ́ra fún ẹ̀mí ìbínú. Kó ṣọ́ra fún ẹ̀mí ìbínú gangan kó ṣọ́ra. Ó mọ́ra rẹ̀. Ẹ kọ́ pẹ̀lú gbogbo agbára. Májẹ̀mú tá a mú mi wọ̀ tí ọ̀nà mi fi dàrú. Wà á máa pariwo ẹ̀jẹ̀ Jésù pa májẹ̀mú yẹn jẹ́ àdúrà dáa. Ẹ gbàdúrà májẹ̀mú tá a mú mi wọ̀. Ó dá ìrìn àjò mi mú ẹyà tó bá ẹ̀jẹ̀ Jésù ẹ bá májẹ̀mú ìjẹ́. Ẹ kọ orin kó pàtẹ́wọ́ rẹ bó ti ń lọ yẹn. Agbára tó sọnù láti méjì gòkè agbára tó sọnù bújáde lára mi ó yá. Sí nínú ìpàdé àwọn ọmọ ìlú tó bá ti délé kó lọ máa ṣe mítìnì ọmọ ìlú ẹ̀ ń bẹ̀ wàá pàtẹ́wọ́ bí ológun ṣó mọ àwọn tó ń bẹ̀ fà á ni ọmọ orí èpè tó fi ẹṣẹ́ mọ́júmọ́ níṣẹ́ agbára tó sọnù láti irọ́ o ìpàdé ọmọ ìlú kọ́ lélẹ̀ àtẹ́wọ́ a máa wó bí ológun ni agbára tó sọnù láti méjì kájọ agbára tó sọnù bújáde lára mi. Agbára tó sọnù láti méjì kájọ agbára tó sọnù bújáde lára mi. Oya bújáde lára mi. Oya bújáde lára mi.
pariwo Olúwa gba ìkorò lẹ́nu mi àdúrà. Bẹ́ẹ̀ni gba ìkorò lẹ́nu mi ìkorò gba lẹ́nu mi gba lẹ́nu mi gba lẹ́nu mi gba ìkorò lẹ́nu mi gba ìkorò lẹ́nu mi gba ìkorò lẹ́nu mi gba ìkorò lẹ́nu mi. Vai coro lẹ́nu mi, vai coro lẹ́nu mi, vai coro lẹ́nu mi, vai coro lẹ́nu mi. Oya kọrí bẹ́ẹ̀. Ó kù ìṣẹ́jú mẹ́rin. Ẹ̀ka arábìnrin kan wá bá mi, oúnjẹ ló ń tà. Wọ́n ti sọ igbá rẹ̀ di ẹni tó jẹ́ kó lóun máa ń ṣe àpò ráìsì bóyá méjì ó wá di pé tóun bá ṣe dìríkà mẹ́ta gidi lòun máa fi tàgbà mẹ́gbọ̀n ohun tó máa pín fún àwọn èèyàn. Ó gbé egbò wá bá mi, egbò yẹn ti di egbò àdá àjínà. Ó láwọn ìyá méjì kan wá bá wọn pé a ní kó darapọ̀ mọ́ wa. Olúwa sọ pé má bínú omi nílé darapọ̀ mọ́ ní o mùsùlùmù ni ó ní sóò wọn bá ti ṣàdúrà mi ìsìnkírù mi níjọ́ kí lẹ́kọ̀ọ́ àwọn ẹbá bá dá egbò àdá àjínà sí lẹ́sẹ̀. Ìgbà ló wá rántí Ọlọ́run orí òkè ló bá sáré wá. Ìgbà tó bá mi sọ̀rọ̀ lánàá egbò yẹn ti jiná, ó ti jiná. Bẹ́ẹ̀ ni ẹ fílẹ̀ o lè tí ìtàn lára náà tẹ́kẹ̀ díẹ̀. So egbò yẹn ti jiná, egbò yẹn ti gbẹ, ó ti wu egbò yẹn káàkiri. Àbúrò mi kan lọ sọ pé ẹ̀ẹ́dẹ̀ lọ sọ́dọ̀ pásítọ̀ wọ́n ní iye wọn tí ẹ ṣí sí ìgbà tó máa dé nítorí egbò yẹn ló fi máa wọṣọ tó kanlẹ̀ tó balẹ̀ torí egbò yẹn ó ti dẹ ìgbà tó ṣí bẹ́ẹ̀ egbò yẹn rùn mú ọ́fíìsì ó ń rùn kò sí tí ò tí ì lò sí wọ́n ti gbé lọ àgàfà gbọ́ káàkiri èsì kan ti gbowó nígbà wá dọ́dọ̀ mi ní mo ṣe wẹ́wọ́ lọ́mọ ní ìbéèrè owó lọ́wọ́ mi ẹ lọ ṣe báyìí pé áńgẹ́lì mi máa wá ó máa wá fi kọ́kọ́ sójú egbò yẹn ó lẹ́nu yẹn dẹ̀ dé olówó mú kiri yẹn bíi pẹ́ èmi kọ́ mo láláyọ̀ olóla fún ẹ olówó mú kiri yẹn bíi pẹ́ lè sí lì báyìí olówó sọ pé àṣẹ ẹsẹ̀ tó ń dùn ẹ̀ lélẹ̀ olówó tẹ kiri yẹn sí ní má wọrí pé mo máa lọ sìn oníbò ṣe tají ni mo ní lọ máa dúpẹ́ mo ní egbò mi máa gbẹ ìgbà tó pè mí nínú ọ̀sẹ̀ tó kọjá egbò ti gbẹ ẹ̀kẹ́ pẹ̀lú gbogbo agbára ìdè ìfanisẹ́gbẹ́ ó yá já lára mi ìdè tí wọ́n fi fayé mi sínú ẹgbẹ́ tí wọ́n fi faṣẹ́ mi sínú ẹgbẹ́ tó máa ń fọ ogun pọ́n ayé mi lójú ó yá jẹ́dẹ̀rù àdúrà rẹ̀. bẹ́ẹ̀ ni ẹ jẹ́dẹ̀rù ìdè yìí jẹ́dẹ̀rù mẹ́ta yàtọ̀ mọ́. Ìdè yẹn já lára rẹ̀. Wọ́n ti ru ìbùkún yẹn dé sáàrin wa báyìí. Ó kù ìṣẹ́jú mẹ́ta tó bá tó táì wọ́n á máa pín. Ṣùgbọ́n ṣe eléyìí lọ sáyé ohun tó tóbi jù tó dáa jù. Ohun tó tóbi jù ní owó tó ń wá lọ mú un. Kó wá fi sílẹ̀ fún Ọlọ́run. Tó bá dárúkọ pàtíkúlà máa sọ fún ẹbọ tó ní kí n sọ mọ́ èyí tó tóbi pàápàá ìwọ tó fẹ́ kọ́ lọ́run ṣe ogun tó dù lọ́nú ayé ogun tó mọ̀ pé olórí ogun ni mo ti ẹ̀fẹ́ kó kọ́kọ́ ṣẹ́ná wọn náà fi nǹkan tó tóbi ilẹ̀ fún má máa tẹ̀lé àwọn tó ń sọ pé Ọlọ́run ò náwó Ọlọ́run ò ṣe kinní kan ti appreciate ẹ pé Ọlọ́run bí mi ò tiẹ̀ rí ẹ nípa ohun tí eléyìí tí mo gbọ́ràn tí ìránṣẹ́ ẹlẹ́nu mo mọ̀ pé ó yẹ kó lè ráyè tèmi èrò pọ̀ wájú Ọlọ́run ṣùgbọ́n lára àwọn nǹkan báyìí gbà míì lọ́lọ́run àfi wò pé nítorí pé ó tiẹ̀ gbọ́ràn tó sọ fẹ́mi nìyẹn tó bá wọ anybody ló lè sọ but tó sọ fẹ́mi nìyẹn
yẹ́n ló jẹ́ pé máa ń wá ojú ẹ̀ kí n tó sọ̀rọ̀, wá fi sílẹ̀ fún Ọlọ́run, wà á máa kọrin yìí. Aláàánú jolóore lọ Jésù, tó bá ti fi tiẹ̀ lẹ̀ wá tó padà síbi òpó yẹn, wà á máa kọrin yẹn lọ. Aláàánú jolóore lọ aláàánú jolóore lọ Jésù, aláàánú jolóore lọ, olóore aṣàṣekú, aláàánú aṣàṣepé, aláàánú jolóore lọ, ìwọ ń kọ́ aláàánú jolóore lọ Jésù. Ó ń pe Jésù aláàánú sọ̀rọ̀ rẹ ni o. Aláàánú jolóore lọ. Ayérayé bàbá o, aláàánú jolóore lọ Jésù. Ó kù ṣẹ́jú méjì o. Aláàánú jolóore lọ. Olórí aṣàṣekù. Olórí aláàánú aṣàṣepé. Aláàánú aṣàṣepé. Aláàánú jolóore lọ. Nítorí àkókò ẹ kán rún aláàánú tèmi sẹ́mi náà. Wọ́n pọ̀ lórí ilẹ̀ alààyè o, àìbáwọn pàdé ló fi sọ pé kò sẹ́yìn tó fẹ́ rèèyàn lọ́wọ́ jàre, kò sí wọ́n wà dáadáa, wọ́n wà dáadáa, wọ́n wà àwọn tó ń wá àyàn tó máa ràn lọ́wọ́. Rún aláàánú tèmi náà sí mi, aláàánú tèmi tí ò ní máa dọ́ọ̀jì mi, tí ò ní máa pa fóònù mọ́ mi létí. Rún aláàánú tèmi sí mi kẹ́mi náà lè mọ̀ pé mo ní ọ ní ọba bá àdúrà rẹ̀. Rún aláàánú tèmi sí mi. Rún aláàánú tèmi náà sí mi. Rún aláàánú tèmi náà sí mi. Ìgbà kejì rèé, ẹ̀ẹ̀mẹ́ta péré ni, máa yí lọ, má dúró. Ẹ ké ní ìgbà kejì, èrèdí tí mo fi ní owó aṣọ funfun yẹn nìyẹn o. Wọ́n wọ́ ẹ̀yìn kan tó fẹ́ ràn lọ́wọ́, ṣùgbọ́n aṣọ tó wà lọ́rùn ẹ̀ la fẹ́ fi ṣiṣẹ́ fún ẹ. Iṣẹ́ yẹn dẹ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn o. Ẹ ké bó ṣe máa wà lọ́jọ́, má fọ́ o, pé àwọn bá ti délé rẹ̀ lọ bọ́ ọ. Torí ẹlòmíì ò mọ wáìtì lò, yóò ti já omi ọbẹ̀, ewédú ọ̀gbọ̀nà, yóò ti já a sí ayára lọ bọ́ ọ. Ẹ ké Olúwa fún mi ní aláàánú kan tó ju igba aláàánú lọ. Fún mi ní aláàánú kan kí n lè bọ́ lọ́wọ́ ìyà, kí àwọ̀ mi lè yí padà, kí ògo mi lè sọ̀rọ̀. Ó yá àdúrà dáadáa. Aláàánú kan ó ju igba aláàánú lọ. Ẹ̀yàn dẹ̀ fún mi. Ẹ̀kọ́ tó kù rèé, kó o tó mú àṣẹ méje jáde. Ẹ ké aláàánú tó ń wá mi jẹ́ orí mi, nítorí pé a kì í wáṣọ funfun tì lọ́jà. Aláàánú tó ń wá mi jẹ́ orí mi, wọ́n ń wá ẹ̀, ń tà sọ fún mi ni, wọ́n ń wá ẹ̀. Torí mo fi ní ohun gbogbo wà nínú aṣọ yẹn, kì í ṣe pé torí pé kò lè wá. Aláàánú tó ń wá mi jẹ́ orí mi, jẹ́ orí mi, jẹ́ ó dá mi mọ̀. Àdúrà dáa. Lọ mú àṣẹ méje,
mo fẹ́ sọ nǹkan kan fún ẹ tó bá ti mú àṣẹ méje yòó ní tí ìfilẹ̀ ò wá tún padà síbi tó ti ń yí yẹn lọ mú jó pé owó tó máa mú jó pé méje má wojú ẹnikẹ́ni lọ mú jó pé méje wàá rí ọ̀sẹ̀ yìí wàá rí pé ọ̀sẹ̀ yìí máa sàn ẹ́ gan gidi. Mo rántí ní ọdún díẹ̀ sẹ́yìn wàhálà kan ṣẹlẹ̀, wàhálà tí mi ò mọ̀ ń pa ẹ̀mí o. Níbi tí mo ti ń ṣiṣẹ́ wọ́n wá lé mi máa lọ àfẹ́ mọ́. Ibi tí ọkàn mi ti dàrú tí mo ti wò pé kí ni mo ṣe fáwọn èèyàn tó wá lé mi tó ní kí n máa lọ. Àṣẹ aláàánú kan wà mí lẹ́ni ẹ bá ní wípé hello pastor ẹjọ́ mo fẹ́ rí àmú níbi ò fẹ́ rí anybody mi ò fẹ́ rí anybody gbogbo wàhálà ń sìn àmúntàṣe tó ní ká má wà mọ́ kíní kọ̀ọ̀kan ó ní mo ti ń wá yín òun máa mú ẹ̀bùdọ̀ rí yín o mo dẹ̀ gbóhùn olúwa lọ rí kí ló dé ẹ ṣe kíákíá ó ní mo ní testimony kan tí mo fẹ́ sọ tó lọ ń lóye fún mi ò tiẹ̀ retí ráyè gbọ́ testimony mi wo rọ́tẹ́ ó yá kí ló ṣe kíní kan ọjà òun olódédó ti wá ń lọ kíní kan àdúpẹ́ lọ́lọ́run ẹ dúró ẹ má bínú kí ló ṣẹlẹ̀ ó ní mo dẹ̀ ti pín pé kíní ẹ̀yin ni máa gbé fún ó yẹ ẹgbà kí leléyìí mi ò fẹ́ gbẹ̀mí ẹni gbà ẹ̀tọ́ ẹ̀ láṣẹ àṣowó ni nínú pólíbà ó kún nínú pólíbà ó ní èlò ni má bèrè lọ́wọ́ mi ìwọ náà kó gbàdúrà ní ìgbà kẹta yìí bó ṣe gbé fún mi ìwọ ṣe tí mo gbé báyìí ṣe rí ìbànújẹ́ gbogbo wọn lé mi kàn lé mi ó fò lọ lẹ́sẹ̀kẹsẹ̀ ní píà mo wò pé kí ala wa ń wá kiri ẹ ṣe o ó yá lọ lé mi jẹ́jẹ́ nígbà mo kọ́kọ́ sọ fọ́nrán mi gbà wọ́n mà ti dá mi tó adẹ̀ṣẹ̀ bí mo ní táláṣẹ̀ bí gbà yẹn mo lọ ọmọ tó ń wò mí tó ń kámẹ́rà mo ní kí ló lè ṣe kò yé mi o mo ní pọ̀tẹ́ nìkan gbé pólíbàgì owó fún mi mo ní torí owó tó kún pólíbàgì story change pàgọ́ ní adúpẹ́ lọ́wọ́ ọlọ́run àbí wọn náà ní sọ pé adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹni tó ń wà mí jó rí mi olóore tó ń wà mí jó rí mi ẹ̀mí mọ́jú ṣekùn gẹ́mi ẹ̀kan tó kùnrin òjò ṣekùn gẹ́mi jó dá mi mọ̀ jẹ́ ń dá mọ̀ jẹ́ àpàdé ara àdúrà náà. Ṣàṣepé aláàánú jó lóore lọ aláàánú mi jó rí mi aláàánú tó ń wá mi jó rí mi mo wà á fẹ́ lẹ́kùn aláàánú mi olùwàjọ jó rí mi. Àmì méje kẹ́niyẹn tó tán wà wá fi rẹ̀ bí wòlíì ni mo sọ̀rọ̀ èní ni ọjọ́ kejì ìrìn àjò ọjọ́ mẹ́fà tí Olúwa fi rán mi sí àwọn ènìyàn wọ̀nyí olórí aláàánú olùrànlọ́wọ́ tí ń wá èmi àti ẹ̀yin a kì í wáṣọ funfun tì lọ́jà o lórúkọ Jésù ẹni tó rán mi níṣẹ́ lábẹ́ bó ti wù kó mọ̀ ọ́ rìn tàbí tó mọ̀ ọ́ rìn tó ó yẹ ẹ lọ pàdé ara yá. ó jẹ́ kúrò àìrìnà sàkátàlábà kàtàlábà ṣàkàlábà fi sílẹ̀ kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run máa dúpẹ́ lọ sáyé ẹ pé ṣé Olúwa ẹ ṣé Olúwa ṣé o lè rátẹ̀wọ́ pa fún Ọlọ́run já. Amen.